ọ̀fẹ́rẹ́ kí ó ní àmánà ayé àmánà tù káńgbẹ̀ nǹkan fún ọ kó sì gbà bí wọ́n ṣe gbé fún ọ náà bọ́bá ti lámánà kọ bẹ̀rẹ̀ Ọlọ́run. Ádùn ìbọn mi ni ọlọ́wọ́ bá fẹ́ ká sọ ní tí ọmọ wọnú wa. Qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli waj'al li waziran min ahli Haruna akhi ushdud bihi azri وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى قال رب اشرح لي صدري dúpẹ́ mọ́gbàrá lẹ́yìn wa lẹ́yìn wọ́n yá sí àwọn rí ọ̀rọ̀ tó yẹ fún rí ọlọ́mọ àgbòrò rẹ̀ jẹ́rọ ìbáríkà wà lórí ọkùnrin táwọn ti yọ́nú sí wa o. Jẹ́ iná sábẹ́ àkàkà fúnra. Ẹ bá wa ṣe àmì. Wọ́n á yíbọn àkàkà fúnra. Àgbà bẹ́ẹ̀ bó ti dà sí. Iná kakọ́ tàbí náà bá sí ọ. Kọ́lá ó ti dà zòlá kàyà. وهدوا إلى صراط الحميد وهدوا إلى طريق من القول وهدوا إلى صراط الحميد إفاة الله خير من تواجينا وعادة الله في الماضي تكفينا كاد الهادي فلا والله ما تكون قولا وفيلا وتلقينا وتاجينا ولم نزلنا في سر وفي علم على مقالتنا يا ربنا كفينا فكان ذلك ورد الله حاسدنا بكيفه لم ينل تجديره فينا
dáadáa kó àwọn bá tóbi dáadáa jàmá. alákẹ́bá kó àwọn bá tóbi dáadáa. ẹ máa kásá kó àwọn bá tóbi dáadáa. ìyá ṣàkíyá àmàlẹ̀ hayati wàdíẹ̀kọ́. أبشر فربك قد أبان لمن هجا يا شاكيا أبانا مقوضا باريوكيري أما الحياة يدك àwọn tó ń sọ pé afẹ́ ẹgbẹ̀mí ayé fún mọ́. أبشر فربك قد أبان لمن هدى ما يتقي الرحمن جل جلاله يجعل له من كل ضيق مخرجا ما يتقي الرحمن جل ìbẹ̀rù ọlọ́run ọba ó pàtàkì púpọ̀ àwọn akárọ̀rọ̀ àwọn jọ wọn lọ lè bá àbúrò ayélátà wọ́n ní a ní ìbéèrè ìwà àbúrò ẹ̀yà kí ni wọ́n ń pè ní ìbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àbúrò ẹ̀yà ọwọ́ fún ẹni náà ọwọ́ fún ọ lésì ẹni tó wá béèrè béèrè ó ní ali aghadita tariqan dha shawkin ìwọ tó wọ́n béèrè nípa ìbẹ̀rù ọlọ́run ọba kí ni wọ́n ń pè ní ìbẹ̀rù ọlọ́run ọba ali aghadita tariqan dha shawkin ìjẹ́ o ti gba ọ̀nà ẹlẹ́gùn kọjá rí ọ̀nà tó ní ẹ̀gún ìjọ ti gbàgbẹ́ kọjá ọkọ̀ ọ̀nà náà ẹ̀rọ ọba náà ọwọ́ dá lóhùn ó ní bẹ́ẹ̀ ni bára ń kọjá lọ nínú gbó a máa rí ẹ̀gún tó wà nílẹ̀ ẹlẹ́ mo gbàgbẹ́ kọjá rí àbúrò rẹ̀ rátà ọwọ́ ní pàkẹ́ ìfàsọ̀ náà tà ó ní tọ́ bá wá fẹ́ gbọ́ ọ̀nà ẹlẹ́gùn náà kéfàsọ̀ náà tà báwo ló ṣe máa ń ṣe nígbà náà ẹjọ́ bẹ̀rẹ̀ sí yìí bó ló ṣe máa ń rìn ẹni náà wá dá lóhùn ó ní ìdáàrọ̀ àìtù ṣáúkà bí báyìí lọ ti bá rí ẹ̀gún lójú ọ̀nà tí mo rìn lọ tí mo bá rí ìgò lójú ọ̀nà mo bá rí abẹ́rẹ́ lójú ọ̀nà àbí mo rí èso lójú ọ̀nà azalitu anihu ó lè fi máa yẹ fún ni ìní tẹ̀ kọjá ẹgbọ́ béèrè azalitu anihu èmi máa fi ẹ̀gún lẹ̀sẹ̀gbẹ̀ kan tani ó tẹ̀ kó àkíyàn wọ bàtà yẹn ní láyà pa títí kọ́ wá lóun tẹ̀ kó mọ́lẹ̀ àbọ̀fẹ́ tẹ̀ kó mọ́lẹ̀ àbúyọ́ tẹ̀ èso. ìdárò ètò ṣáọ́kà tí bá ti rí ẹ̀gún lẹ̀ azalitu anihu ó ní ìwà àbúrẹ́ra èmi máa fi ilẹ̀ ni ìní gbàbẹ̀ àbúrẹ́ra ni ìbéèrè rẹ ti dáhùn ó ní dáàkà tẹ̀kì wá ó ní sọ orí ẹ̀gún tó yẹ̀ ẹ́ lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan o ìgò tó yẹ̀ ẹ́ lẹ̀ ń èso tó yẹ̀ ẹ́ lẹ̀ abẹ́rẹ́ tó yẹ̀ ẹ́ lẹ̀ ń dáàkà tẹ̀kì wá ìbẹ̀rù ọlọ́wọ́ gba gángan nìyẹn. ṣáàkìyà ìbẹ̀rù ọlọ́wọ́ gba gángan nìyẹn bẹ̀rù ẹ̀gún nìyẹn. ọmọlẹ̀ àyà ti àdúgbò ọtí mímu òun gangan ni ẹ̀gún olè jíjà òun ni èso irọ́ pípa òun ni ìgò tẹ̀m̀bẹ̀lẹ̀kún àbòsí jàǹbá kábàtìyànjẹ́ kárí tó da kásìjọ́ bàjẹ́ òun ni gbogbo táǹkà lẹ́gùn yìí kọ́ wá rí ilẹ̀ kó ní mi ì lè mutí mi ì lè ṣe zìnà mi ì fẹ́ parọ́ mi ì fẹ́ jalè ìfẹ́ fàbùkù ká àwọn òbí mi mo fẹ́ tọ́jú wọn ni kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ìwọ gángan lọ bẹ̀rù lọ́wọ́ ọba ọpẹ́ ẹ̀gún lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan torí ẹni bá tẹ ẹ̀gún ẹni bá mutí
tó bá parọ́ tó bá jalè kò bẹ̀rù Ọlọ́run ọba ẹni tí ó sì bẹ̀rù Ọlọ́run ọba yóò rí ìbínú Ọlọ́run. àbòsí fàrọ̀ bùkà kọ̀dí àbá lè balẹ̀ ajá. àbòsí fàrọ̀ bùkà kọ̀dí àbá lè balẹ̀ ajá. Abu Hurairah èsì tó fi fún nìyẹn tó fi dáhùn béèrè nìyẹn bí gbogbo ẹni bá ti rí ní tí ọ̀dà nílé tó bá ti yẹ ẹ́ lẹ̀ ẹ̀sẹ̀gbẹ́ kan èyí lè ṣe o Ọlọ́run ti dáná ṣe o òun tó ń gangan lọ́bẹ̀rẹ̀ Ọlọ́run. màá yẹ tẹ̀kí àmọ́ náà. bàbá lọ́wọ́ sọ pé jálá jàdá nù. ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀jẹ̀ àníyàwó mẹ́kú ilé kẹ́ máa kájà. ó ti mú bílì. bàbá ní ká máa sọ tí àwọn àfáà àwọn ẹni iwájú ti sọ nípa ìbẹ̀rù Ọlọ́run ọba ká máa sọ pọ̀ púpọ̀ ọ̀nà méjì jẹ́ lálẹ́ yìí. ìbẹ̀rù Ọlọ́run ọba ó lágbára. Umaru bunu Abdul Azizi ẹni ńlá ni ẹni tó nípò nínú ìsìláàmù ni òun náà wá dá sí yàrá tẹlẹ mọ́mìnì kí ló wí ó ní lẹ́sà tàkì wá lọ́ọ̀yì bí síyáàmì nàárì ó ní ìbẹ̀rù Ọlọ́run ọba kì í ṣe kí ẹ máa fi gbogbo ọ̀sán gbàwẹ̀ ẹni gbọ́ kì í ṣe kí ẹ máa fi gbogbo ọ̀sán ayé kọ́ máa fi gbàwẹ̀ wàlá bí kìyáàmì lẹ́yìn bẹ́ẹ̀ ni kì í ṣe kí ẹ máa fi gbogbo òru yẹn náfìlà bí lágbájá máa gbàwẹ̀ kò lè má gbàwẹ̀ ní ojoojúmọ́ ó ní èyí ò ń kọ́ níbẹ̀rẹ̀ Ọlọ́run lábíkì yá mi léèlì látago 12 làwọn àfa tí máa yan náfìlà tí lè òfin mọ́ olóhùn kọ́ níbẹ̀rẹ̀ Ọlọ́run ọba ó ní kọ́dà wà lábí tàkàlítì fi máa bẹ́ẹ̀ nà dálíkà kọ́ wá ní ọ̀dà àfa àti náfìlà lọ́sàn-án àti náfìlà lóru àti àwẹ̀ lọ́sàn-án mọ́ wá jẹ méjì pọ̀ ó lè yíwèé sí ìbẹ̀rẹ̀ Ọlọ́run. màá yẹ tẹ̀kí àmọ́ náà. ẹ bá ń kéwú jẹ̀ mọ́. ó ní ìta wọn ń pè ní ìbẹ̀rù Ọlọ́run ọba gangan ìbẹ̀rù Ọlọ́run ọba gangan tó bá mọ̀ wá mọ̀ lálẹ́ yìí òun ni tariku ma harrama Allahu tariku ma harrama Allahu ìbẹ̀rù Ọlọ́run ọba ní ìtọ́lọ́run ọba ní ìfẹ́ kọ́ má dé bẹ́ẹ̀ ìtọ́lọ́run ọba ní ìfẹ́ bẹ́ẹ̀ kò rí téèyàn kọ́ máa da kí nìlọ́ máa bàjẹ́ sí Ọlọ́run ní ìfẹ́ bẹ́ẹ̀. ìyẹn ọ̀rọ̀ mọ́tò kò ní mọ́tò lọ́ra wọ́n ní kòkòrò tí lágbájá ti lò rí àfẹ́ bẹ́ẹ̀ dábí ṣe tàǹtí lẹ́kọ̀ọ́ ṣe bàbá àfẹ́ bẹ́ẹ̀ kí ó níyàwó ńlẹ́ kọ́ máa tọ́jú ìyàwó Ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ ìyàwó máa mọ iye ọkọ rẹ̀ ọ máa gbọ́kọ rẹ̀ lẹ́nu Ọlọ́run la fẹ́ bẹ́ẹ̀ ọ̀dọ́ kọ́ máa lu àsùkò ọ̀dọ́ rẹ̀ nílòkulò Ọlọ́run ni àfẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọge kẹ́ máa lu àsùkò ọmọge nílòkulò kẹ́ máa ṣe tó bá wù yín tẹ̀sí mọ́ Ọlọ́run ọba ọ̀fẹ́ Ọlọ́run ni ìfẹ́ bẹ́ẹ̀ tó bá ti wá fi Ọlọ́run ọba ọ̀fẹ́ lẹ̀ pé Ọlọ́run ọba ọ̀fẹ́ sì ná Ọlọ́run ọ̀fẹ́ kì í máa parọ́ Ọlọ́run ọba ọ̀fẹ́ kì í máa ṣàbòsí ọwọ́ àfilẹ̀ wà á dáwù mọ́fútà rọ́tọ̀ lọ́wù kọ́ni wá ṣe tọ́lọ́run ọba fẹ́ Ọlọ́run fẹ́ ká máa kírun àkókò Ọlọ́run fẹ́ ká máa tún ẹbí ṣe Ọlọ́run fẹ́ ká lówó ká tọ́jú òbí Ọlọ́run fẹ́ ká máa pọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ti ń wáyé bí ìyẹn bá ti ń ṣe bẹ́ẹ̀ olùbẹ̀rẹ̀ Ọlọ́run ọba nù. ṣọ́kìyà. ọkọ̀ bá ń pẹ́ lọ́wọ́ ọba pọ́tò mi dáadáa. ayé àyà ti ọdí bọ̀. gbogbo ẹ̀ka ìdáná. àwọn ṣe fara. ọmọ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́. àwọn ọlọ́run níyàwó lẹ́yìn ọ̀pọ̀. yàbá nàlímánì hajà. ọ̀gbìn mọ́mìnì. ọlọ́run bá fẹ́ kí o ní àdéhùn ọlẹ́gbàá púpọ̀. Ọlọ́run ló ní aládéhùn má máa parọ́ mọ́. wọ́n máa fi ọpọlọ wà ó sì máa parọ́ ọwọ́ nínú yàrá ọ̀ràn tí ibi tó lọ wà. ẹ máa fojú wò ó Ọlọ́run gbà ipò kéré ni ó tóbi. Ọlọ́run ọba
ọ̀fẹ́rẹ́ kí ó ní àmánà ayé àmánàtù káńgbé nǹkan fún ọ kó sì gbà bí wọ́n ṣe gbé fún ọ náà bọ́ba ti láàmánà kọ bẹ̀rẹ̀ Ọlọ́run. Ádìrí mọ́mìnì ọlọ́wọ́ bá fẹ́ ká sọ ntí ọmọ wọnú wa ntí ọmọ wọ inú wọn nà bíra rẹ wo tílẹ̀ fi ń sùn lọ yìí irú nǹkan wo ló ń tì bọ̀ kù. Àrámù ni àbálẹ̀ àlè. Ànábì ti parí ọ̀rọ̀. Sallallahu alaihi wasallam. Ànábì ní kullu jismin nabata bil harami fannaru hawla. Ànábì ní gbogbo ara tí bá ń jọ̀lọ̀ tí bá ń fresh látara àrámù pé náírà kan ló fi ń jà àrámù ni. Fannaru hawla. Ànábì ní iná lára àwọn wò gbẹ̀yìn. Allah. Ọ̀gá àwọn ọyọ ẹ̀kọ́ lọ́rùn. Wọ́n gbé fún ọ. Ẹ̀rọ afárá àdúgbò o sì gbẹ́sẹ̀ lé. Àwọn ọmọ tiẹ̀ wá ń lọ léwe. Transformer ẹbí àwọn sọ́dọ̀ àdúgbò ẹbí àwọn àgbẹ̀ sálángá ẹbí àwọn àgbẹ̀ bọ́ọ̀ ó sì fi tì ọ́ ọmọ pàgbà kò mọ ètì ọ̀hún. Ọwọ́ gbẹ́sẹ̀ lé olé nìkan kọ̀ kúrí ni. Bẹ́ẹ̀ ni kẹ́kọ̀ọ́ ọba yọ ọlọ́wọ́ ọba yọ dákun bẹ̀rẹ̀ ọ̀hún ọba jáwọ́ mẹ́. Máa yẹ tẹ̀kí ọ̀rọ̀ àmàna. Jàìlá yàrá ọba kò sẹ́ni tí ọba wúlò. ẹ̀jẹ̀ àyàwó. Ọlọ́wọ́ gbàgbọ́. Ẹ̀kú ìlú kẹ̀mà kájà. Bàbá ní ká lọ wo pàtàkì tí ń jẹ́ ìbẹ̀rù ọba gẹ́gẹ́. Pé àníyàtò tẹ́kìwà ṣé kàá dà ọ̀yá yìí. Àníyàtò tẹ́kìwà. Pàtàkì rẹ̀ nínú ìsìlámù àwọn àfa wọn ní ìbẹ̀rù ọba ọlágbà púpọ̀. Débi yí pé ọlọ́wọ́n ọba ọ̀pá gbogbo tí ń jẹ́ ẹ̀dá rẹ̀ láṣẹ àtẹni tó jẹ́ mùmìnì àtẹni tó jẹ́ kèfèrí àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun ọlọ́ni ìyọ nìkan kánlẹ̀ gbogbo yìí ni kẹ́ bẹ̀rù mi a'udhu billahi minash shaitanir rajim. Ẹ tẹ̀lé wa kálọ̀ Kùránì dáadáa lálẹ́ yìí bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Ibi tó lọ ti jẹ gbogbo àgbò pé ká bẹ̀rù láwọ̀kọ́ lọ. Bismillahir rahmanir rahim. Ọlọ́ni yá ayyuhan nasu ittaqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida. Ọlọ́run sọ̀rọ̀ kí ó wí àbá àmọ́mẹ́ni. Gbogbo pẹ̀lú ọmọnìyàn ọkùnrin inú yín obìnrin inú yín ọmọ ẹ̀kẹ́ àgbàlagbà aláwọ̀ dúdú aláwọ̀ funfun ọlọ́ni gbogbo yín ni mo pè ọ̀rọ̀ wá dé. Ọba yín ntọ́ba ní ẹ ṣe òun ni ẹ máa ṣe ntọ́ba ti ní ẹ máa ṣe ẹ máa ṣe ọlọ́wọ́ ọba wọlé wọn ní ẹ bẹ̀rù. Alladhi khalaqakum. Alladhi khalaqakum ọlọ́wọ́ ọba tó dá yín látọ̀ dá babalaba wa khalaqakum ọ̀dà gbogbo wa min nafsin wahida ọ̀dà yín látara ẹ̀mí kan ẹ̀mí náà lànàbí Ádámà ọ̀wọ́n bá dá látara ìpẹ́ àrẹ̀fọ̀ ọ̀wọ́n bá ti dá Ádámà ọ̀ní gbogbo àwa yòókù káwọn máa jáde látara omi ọlọ́ni ẹ bẹ̀rù mi èmi Ọlọ́run tí mo sọ yẹ̀pẹ̀ tí mo sọ déyàn èmi Ọlọ́run bá ti ń sọ àkọ́ di èèyàn ẹ bẹ̀rù mi ẹ kọ́nù mi ẹ bẹ̀rù mi tààràtàrà. Alladhi khalaqakum min nafsin wahida. Tabatu àwọn Kùránì ọlọ́tún wá
wá jẹ́ àmọ̀ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí tiẹ̀ tún wá yàtọ̀. وأمر بها المؤمنين خاصة. ó yá yìí amọ̀rọ̀ bí al-mu'minina khassa amọ̀rọ̀ lil-mu'minina bit-taqwa khassa ọlọ́run tún wá ya àwa mùmìnì sọ́tọ̀ sẹ́wọ̀n pé mùmìnì náà ń bẹ nínú àwọn èèyàn tó bá ní ẹ̀yìn èèyàn bẹ̀rẹ̀ ọlọ́run àwọn mùmìnì náà ti kó sílẹ̀ ọlọ́run yá ẹni tó wá jẹ́ mùsùlùmí tó jẹ́ mùmìnì mo tún yà yín lọ́tọ̀ ìgbà ọlọ́run ọba tiẹ̀ gbọ́ ìbẹ̀rù ibi ọlọ́run kó tutù táwọn yòókù lọ kí ló dé. ẹ̀yin tẹ́ gbà tí a gbọ́ ẹ̀yin tẹ́ gbà kádàrá gbọ́ kó lẹ́yìn tẹ́ gbọ́jọ́ kan yìí gbọ́ ọ̀rọ̀ ní gbogbo yín mo pè ẹ gbà màláíkà gbọ́ ẹ dáhùn ẹni náàm. ẹ bẹ̀rù ọlọ́wọ́ ọba ìyá létí ìyàwó ẹ bẹ̀rù ọlọ́wọ́ ọba tàkùn lọ́. tàkùrò ẹ bẹ̀rù ọlọ́wọ́ ọba. ọ̀sìn ni mo mìíràn ẹ̀yin olórí tẹ wà lórí ipò ọlọ́ni ìyọ ilẹ̀ tẹ ẹ jẹ́ mùmìnì ẹ bẹ̀rù ọlọ́wọ́ ọba. fún àṣọlọ máa kéwu ọlọ́ni ìyọ ilẹ̀ ẹ pẹ́yà mi ní kò rẹ̀ ní gbangba. ọkọ ìyàwó láàrin ìyàwó rẹ̀ sọ́kọ ọlọ́ni ẹ bẹ̀rù ọlọ́wọ́ ọba láàrin ara yín. àwọn oníṣòwò náà ká bẹ̀rù ọlọ́run. ọgbọgbọ agbogbo wa àdúgbò náà sọ̀rọ̀ ṣe àbá àmọ́ mẹ́rin gbogbo oníṣòwò gbogbo oníṣòwò ẹ̀bẹ̀ ọlọ́run ní. tẹ́lọ̀ ládàá kan ní dájú òní lọ́pọ̀ èmi lẹ́ bá wí. àtọ̀ fún ọ̀tá àmọ́ lọ́rọ̀ ọmọ rẹ̀. ìdàtà lọ́gbọ́n mẹ́ bá a ti ń tajà wíwọ̀n wíwọ̀n àbáwọn tó dà pé àwọn ti ń tóbi ti ń tata kọ́dà àwọn tẹ́lọ̀ àbíkan kó ẹsẹ̀ ọtí kàá dá mọ̀ àwọn jákàn àwọn àwọn ní jákàn àbáwọn lé nígbà yìí wọ́n. àwọn àfọ́ àwọn ọmọ akẹ́wọ̀ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ wọn bá nígbà lọ́dọ̀ wọn tó bàrà lọ́wọ́ ẹ̀ má tó kàkùn. tọ́rọ̀ tí wọ́n padà wá ń di ẹni tó lòun wọ́ ọmọ tó tí wọ́n ń di pé ìwọ́n náà tó wá ń fẹ́ yẹn lélẹ̀. ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run náà bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dàgbẹ́ bá má jẹ́ àárín wọn. ọmọ akọ́ ọmọ ọlọ́pọ̀lá rẹ̀ wọ́n sì gba àmọ́ olùkọ́ bẹ̀rẹ̀ ọlọ́run náà. títí ti lágbára nù. akọ̀tùkọ̀tì ìbẹ̀rù gẹ́gẹ́ mo ní kéèyàn bẹ̀rù o. àápà gẹ́gẹ́ ẹni pé ó tún títí ti wọ́n tún látọ̀. ọkàn ń pa fún wa ìgbẹ́ akọ̀tùkọ̀tì ẹbẹ̀rù ọlọ́wọ́ ọba dáadáa. ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ta nídìí lára mọ̀mẹ́rin òun ní pé kọ̀ọ̀rọ̀ rẹ̀ jọjọ má gbangba yóò jẹ́ mú gbangba tó o bá ń ṣàdúrà fún yàn mọ̀mọ́ sí pèsè inú. gbogbo ẹni tó ṣàdúrà fún yàn àdúrà ló tó ń gbọ́ bọ́lá máa sí payá tí ń bẹnu ọkàn lómi fún yàn ẹ sì wọ́n láti yà yín dé sóbì ẹ̀ sì ní dúró. akọ̀tùkọ̀tì àwọn ènìyàn wà látẹ̀mú. Àkọ́kọ́ nìyẹn nípa àhàmíyàtò tẹ̀kíwá. Ẹlẹ́ẹ̀kejì táwọn fi mọ̀ pé ká bẹ̀rù Ọlọ́hun Ọba ọ̀nàgbà púpọ̀. Wasiyyatul anbiya'i liqawmihim. Barakallahu fina jami'a. Àmín. Àbá àwọn mìíràn. Àwọn ànábì Ọlọ́hun Ọba
ẹ̀yin yára gbogbo ẹni tó lọ́wọ́ bá gbé dìde nínú àwọn ànábì lọ́wọ́ bá gbogbo pátá wọn ní àsọ̀ọ́lẹ̀ méjì wọn lásọ̀ọ́lẹ̀ méjì tá máa ń sọ fáwọn àlùmọ̀ wọn tó tayọ ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ bá arábìnrin òru kí ló wí àwọn ti dìbò méjì. ìkọ́ lẹ́lẹ́ ẹbẹ̀rù Ọlọ́run lúwò níwàásí méjì ẹbẹ̀rù Ọlọ́run náà bàbá ríyàn tásìkò òun tó tọ́ lọ mọ́sálásí ọbẹ̀rù Ọlọ́run náà ni ẹni tó lọ́wọ́ tó lọ sàká ọbẹ̀rù Ọlọ́run náà ni ẹni tó gbọ́dọ̀ ọba gbọ́ tó gbà gbọ́dọ̀ wọn pé méjì ọbẹ̀rù Ọlọ́run ọba ni ẹni tó rí tó da títún wá ní ẹja gbàjẹ́ mọ́sálásí ajábìlẹ̀ tv ni àníwàásí jò ní ọba àti méjì dira wọn níjọ́ kan náà wọn ní àfà ẹ̀yìn ní mọ́tò ẹ̀kú limas ní kẹ̀kẹ́ ní kankan wọ́n wá yọ̀ ń dára wọn ẹlòmí ògùn mọ́tò kalẹ̀ mọ́ ògùn mọ́tò kalẹ̀ o àti mọ́tò wọn àtàwọn gẹ́gẹ́ wọ́n wá yọ̀ ń dára kọ́dà fún ẹja yẹlé epo kárí epo wọ́n wá láwọn àfẹ́ ẹ̀ má rí epo fún mi fúnra ara wọn ni wọ́n wá gbé wa lọ gbogbo bí a lọ àjọ bẹ̀rẹ̀ àjọ parí ni ibẹ̀ wọn ọba ló sún wọn débẹ̀. ìkọ́ lẹ́lẹ́ salatu wassalam. Báyìí dákọ̀ ànábì lọ́wọ́ dandan fún wa jẹ́ gbèsè rẹ̀. Alayhi salatu wassalam. Ànábì Húdù ọbẹ̀ ṣe wá sí báwọn àjọ rẹ̀ kí wá ló wí mọ́ mi nì. Qala lahum akhuhum Hud ala tattaqun. Qala akhuhum Hud ala tattaqun. Idh qala lahum akhuhum Hud ala tattaqun. Bẹ́ẹ̀ mú mi. Ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ wa lòun náà wí Ànábì Sọ́ọ́líhù òun náà tún dé àwọn àjọ rẹ̀ wọ́n á kún mílẹ̀ mọ̀ wọ́n á sì lò kún méjì ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ bá ní wíńgí lórí mọ́mìnì. ìdíkọ́ lẹ́lẹ́ Sọ́ọ́líhù. ọlọ́ni ẹ̀rọ tí ìdíkọ́ lẹ́lẹ́ Sọ́ọ́líhù nígbà tí Ànábì Sọ́ọ́líhù ọbẹ̀ ṣe wá sí tiẹ̀ náà kí ló wí. Ẹbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà wí. Ẹbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni. Wọ́n lè bí ra wa lọ́jọ́ kan náà, àmọ́kànlá ara wa ìjọra wa, àyàmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ ní. Má bí ní erí mọ̀, ìbá ti ń dá fún ọ̀dùbá ìlú ọlá pọ̀ máa bí ní erí ni. Ẹ̀dá bẹ̀rẹ̀ farabalẹ̀ ń bẹ̀ wọn bọ́lọ̀ bẹ̀yìn. Ẹlòmíì ìbá ti dèèyàn jù báyìí lọ, yìí máa bí ní erí ni. Ṣé ọlọ́wọ́ bá torí nǹkan ṣẹ̀kẹ́ ọlọ́wọ́ bá níjọ́ mi ń bẹ bí ọba ti dá fábúrò kò lè dá mẹ́gbọ̀n. Allahu akbar. Ọlọ́wọ́ máa tó bẹ́ẹ̀ jọ́ mi. Ànábì ọ̀lẹ́gbọ̀n ni. Bàbá ànábì ọ̀lẹ́gbọ̀n lọ́dọ̀ bàbá rẹ̀ kò sí lábúrò. Ní bọ́jà mọ́. Òun náà là kọ́. Àmọ́ ọ̀lẹ́gbọ̀n nínú ilé ọ̀dàbúrò nínú ilé tòun ti bẹ́ẹ̀. Ànábì ọlọ́wọ́ ojú gbogbo wọn lọ. Bẹ́ẹ̀ bí ṣe tí wọ́n tóun náà Abdullahi ibn Abbas ọlọ́run sàánù òkun onímọ̀ Ànábì gbà fọlọ́ lára rẹ̀. Bóyá ọmọ tánábì ṣàdúrà fún ni Ànábì lọ ṣàdúrà fún yóò lálùbáríkà. Àlùbáríkà dé ọgbà fọlọ́ lára rẹ̀ ìbẹ́ lọ́wọ́ bá nìyẹn. Sẹ́yìn náírì karọ́mọ lọ wájú awú fábíyì Ànábì ni ẹ̀jẹ̀ kan náà níwọ̀n. Ànábì ni pẹ́lẹ́ yìí ọlọ́run ti ẹjú tèmi lọ. Ànábì ó pe àlíbá ń kọ́ kínní Ànábì ọmọ àgàkọ̀. Báńkọ́ ọgbà fọlọ́ lára rẹ̀
ẹja gbà fọwọ́ ọba lára wa bàbá rẹ̀ tí máa ń da fún nínú yóò dùn sí bá a yọ̀ bá a dúpẹ́ látara ìdùnnú rẹ̀ látara ayọ̀ rẹ̀ tó ọba yọ̀ tí ẹni ó sì dín wọ́n bá wà náà yọ̀. alábi lútù àwọn àjọ rẹ̀ wọ́n máa ń ṣe kórìjọbọ níta pé kórìjọbọ òun ní lẹ́sìbíà àgbẹ̀lẹ́gbẹ̀ ni àbẹ̀kọ́ ni tọkùnrin ó máa bá ọkùnrin láṣepọ̀ gé ẹsẹ̀ gé ọkùnrin kọ́ máa ti nǹkan ọmọkùnrin rẹ̀ bọ fùrọ̀ tí ìgbẹ́ ti ń jáde lọ́dọ̀ ọmọkùnrin ní tí wọ́n ń ṣe nìyẹn. alábi lútù ọwọ́ bọ́ta ọdún síláàsì ẹ̀ wá ní kí ló ń jà máa. èyí kọ́ lẹ́yìn àwọn àkúrò lóòótọ́ alátàtàgbò. alábi lútù ọdún síláàsì òun ló wí gángan ó ní alátàtàkù náà ẹ bá ń ké jàmá alátàtàkù. Allahu Akbar. Ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run náà ni. Ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ní bẹ lára òbí tó bímọ dálẹ̀ tí wọ́n ń tọ́ wọn. Bẹ́ẹ̀ ni kíyàn tọ́ ma, wọ́n sọ bí ìkálá náà, mo ní kíyàn bímọ kò ní wàhálà àánú tó tó kíyàn tọ́ ma. Gbogbo ẹni bá bímọ rẹ̀ tí ọba tọ́ ma ó ṣàgbákò. Ọ̀rọ̀ pé ọmọ rẹ̀ kọ́ o, bọ̀ bá ní tẹ́ ìtọ́ ma má yáàdì. Má yáàdì. Kábìmọ kalẹ̀ kò ní wàhálà nù rárá ká tó ọmọ gángan ní bàbá wàhálà ìyàwó káfíyàwó ní wàhálà nù ìdí ìyàwó jẹ náà ní kó pèsè fún. tó bá ti lè mú ọ gbéyàwó sílé dandan ní fún ọ tí ọmọ jẹ léde o gbúdọ̀ wá fún dandan ní aṣọ tí ọmọ wọ̀ dandan ilé tí ọmọ gbé o gbúdọ̀ wá fún o gbúdọ̀ máa dùnnú. ìtọ́jú kan dédì kan ọ̀tún ní àbí dandan máa ní mátínà wàásù lásà wàásù báà ayé àti ọwọ ẹnu rẹ ọmọ wa dán masina náà ní ọmọ ta masina wàásù làásà ọba arábíà ń bẹ lára èèyàn bá dámọ aláfíà lè wà lára jọ mi tí ò sí tọwọ́ yìí bọ́lá àfíà bá wà tí ò sí tọwọ́ fi sùúrù tẹ wọ́n pa ya rẹ̀ jẹ́ báwọn wọ́n sẹ̀sìn bọ́lá àfíà bá wà tó bá wà ẹ̀yìn obìnrin náà lè sùúrù kẹ ẹ̀bọ́ jíjẹ́ nù bọ́lá àfíà bá wà tó wọ́n sì wà alẹ́ sẹ́jú rárá lọ. Ọ̀rọ̀ ìjàkadì kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bá tẹ̀ ká láàrin oṣù yóò máa sùn ní kò ní jíbọ̀ bẹ́ẹ̀ sì bá tiẹ̀ lómi ìsìnkú yá fàájì yá látàárọ̀ dáta létí ló fi máa ń so nánu èyí ọ̀pọ̀ obìnrin kéyìn àtìyàwó ẹjọ́ sọ̀rọ̀ pọ̀ ẹ fi ní òkun wa ẹ má bàyè méje bí n bá àdígà Adam ẹ má jìyẹ bẹ̀rẹ̀ púpọ̀. Alábi Lútù ó sì wá sí fún wọn pé ẹbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wọn gbó ọ̀rọ̀ ọ̀tán wọn kò ní lọ ọlọ́mọsá jájú ní Ramadan lọ ẹ̀jẹ̀ amínà lónà sí wá sí ẹbẹ̀ náà lónà wí. Ṣuaibu ẹsẹ̀ wọn làwọn lọ ti ẹsẹ̀ tí wọ́n ṣẹ̀ òun ni pé wọ́n jẹ pángolo ń dì ẹ̀yìn pángolo pẹ́rẹ́ǹgì ẹ̀jẹun pẹ́rẹ́ǹgì òṣùwọ̀n wọn jẹ́ ń dì wọn ti rọ́ bàbá nú omi yọ̀ ara. Àwọn ẹ̀sẹ̀ wá sí, àwọn òṣèlú wọn bẹ́ẹ̀ ni, wọ́n á sí kí lòun náà ṣe. Ìkọ́ lẹ́yìn Ṣuaibu alátàgbò. Ìkọ́ lẹ́yìn Ṣuaibu ọgbọ́ta ọbẹ̀ ẹ̀sẹ̀ wá sí, kí ló yóò ní alátàtàkù náà alátàtàkù ẹ bá ké. Alátàtàgbò. Àwọn náà wí ti wá nù. Ẹ̀yin lórí wa ní Nàìjíríà ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run. Àwọn ọmọ akéwú wọ́n bí ọ̀rọ̀ ntú. Ọwọ́ awọ́ sọ̀sọ̀. Ọ̀sẹ̀ kojú kofiri ọ̀sẹ̀ dàda náà sómi. Mùsàlùmá rẹ̀ ọwọ́ ọkọ̀ òkò ló bí àbá àbótí mẹ́tẹ́ sọ. Ṣuaibu pẹ̀lú Mustapha. alátàgbò. Láti ìbò lóye. Àfá ìwọ fúnra rẹ ló fún ẹlẹ́ka
wọ́n lọ nẹ́kàlì rẹ̀ fún àwọn wọ́n nẹ́kàlì rẹ̀ fún ọ àbáyé hàn Kùránì mẹ́jọ àwọn tó wọ́n wò pé àfáàṣẹ ọ̀pọ̀ àni àwọn ìwọ́n rí àwọn ọmọ ìyàwó ìjọba làdísì káàdìsì wọn wé tì rẹ̀ kí wọ́n ní ìyẹ̀bá kékúrà lọ́wọ́ mẹ́ta wọ́n ní nílò Kùránì kan bẹ̀rẹ̀ ọlọ́run bá wọn jà bá ní ọ́ lé èèyàn kú ní ọba wọn. Wá sí wọn ẹgbẹ̀rún ọ̀nà ni. Bàbá àgbàgbọ́ Ànábì Ibrahim ní ewu iṣẹ́ náà káwá kárí wọn lẹ̀. Bá ń gbélé ọ̀kọ̀ọ̀kan tó lásìkò ni. Ọmọdé ara ti Ibrahim bàbá àgbàgbọ́. Ti ìgbà tí ń ṣe wáàsí fáwọn àjọ rẹ̀ bàbá rẹ̀ gángan ẹ̀dẹ́gbọ́ ní abáàmọ́mìnì Ànábì Ibrahim ẹ̀wò kan ọlọ́run sábà wà bàbá rẹ̀ mùsùlùmí ni ìyá rẹ̀ mùsùlùmí àìlùfẹ́ àni kódà bàbá òun àfáàní ìyá òun àfáàní bàbá pèlè kẹrin àfáàní ìyá pèlè kẹrin mùsùlùmí ni ọlọ́run ò sílẹ̀ bá Ànábì ọlọ́run ọba ń bẹ tí ń ṣe wáàsí ọmọ rẹ̀ náà máa tújọ rẹ̀ ká. Àdébẹ́lẹ́ wọn bá ń bẹ tí ń ṣe wá sí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ náà ní ẹ má dá lóhùn irọ́ nípa o. Kọ́rúnà àti Musa fámìlì kẹ́lẹ̀ ni wọ́n. Kọ́rúnà àti Musa fámìlì kẹ́lẹ̀ ni wọ́n. Òun lọ́kọ́ ya okùn tí lọ́kọ́ ya wẹ̀rẹ̀ tí Musa lọ́rùn. Bí ẹ má dá Musa lóhùn irọ́ nípa. Àwa ní dúpẹ́ tiwa ládùúgbò wa náà. Ládùúgbò yìí nílùú lọrin. Lẹ́sìn wá dúpẹ́ tí gbòòrì nílùú lọrin. Gbogbo ẹ̀yin tẹ̀ ń dọ́rọ̀ lọ́hùn lára wa. Gbogbo ọjọ́ kọjọ́ tẹ̀ bá ti ń gbọ́ lọ́hùn ẹ̀sì ẹ̀ ní tì máa gbóni tì máa dá yín lóhùn. Ẹ̀sì ábílẹ̀ yìí dáadáa kí n tó dàgbà. Sọ àwọn ìyẹ́lẹ̀ yìí gbogbo ìbànújẹ́ ayé rẹ̀ ọlọ́run bá ń kẹ́kọ̀ọ́ ìbá sórí ìdùnnú fún wa. Ẹkún ayé wa ọlọ́run bá parọ́ rẹ̀ bá sórí ẹ̀rí fún wa. Òsì tí mẹ́nu ayé wa bá parọ́ rẹ̀ bá sódò ọ̀rọ̀ fún wa. Wọ́n yá bùbá dídà sí yàrá ti bìlẹ̀ hasanati bá dé. Yá bùbá dídà sí yàrá ti bìlẹ̀ hasanati bá dé. Yá bùbá dídà sí yàrá ti bìlẹ̀ hasanati bá dé nígbà kéwù. Nígbà tí ìsìn wà sí báwọn ọjọ́ rẹ̀. Wà sí tó lè gbé ẹ máa sọ ọba. Ẹgbẹ́ ẹ̀sìn náà wọ́n ní wọ́n tàkú ẹ̀sìn bẹ̀rù rẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bá ń pariwo lọ́wọ́ bá kí n gbọ́ dáadáa jàmá. Ẹ bá ń gbọ́ lọ́wọ́ bá tóbi dáadáa jàmá. Wọ́n bá lọ kó ànábì lọ pẹ́lú Allahu alaihi wasallam. Ànábì náà níwà títí máa ń sè ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ náà ni. Bàbá àmọ́ mi ni ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ní máa ń pariwo. Abu Dharr al-Ghifari sọ̀hábì yóò Ghifari ọlọ́ọ̀dì bá nìkà púpọ̀. Ọwọ́ bá ànábì ńjọ́ kan ó ní ya Rasulullah àwọn sì ní ọgbọ́n mo ti ké àwọn sì ní sọ̀sọ́lẹ̀ fún mi ṣe wá sí fún mi. Ànábì wọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ní ìwà Abu Dharr al-Ghifari alayka bitaqwallahi ìbẹ̀rù Ọlọ́run bá dọ́wọ́ rẹ̀ fàyín nà wúrà sùlẹ̀ amúrì kullihi ó ní orí bẹ̀rù Ọlọ́run rásùlẹ̀ amúrì kullihi òun ni àkójá òfin. Ìyìn àkójá òfin ẹni tí bá ń gbààwẹ̀ bí ọba ti bẹ̀rẹ̀ Ọlọ́run ọ̀làwẹ̀ ẹni tí ń kírun tá a wá túrù rẹ̀ wò ọ̀bẹ̀rẹ̀ ọba ò nírun ẹni tí lásàlátù títí wọ́n bá tèèyàn jẹ́ kò nírun kò lásàlátù ẹni tó lè sàárà tá a tún wá bá ń bi tẹ̀bẹ̀lẹ̀kún ìta rẹ̀ ni torí pé gbogbo sẹ́ẹ̀rẹ̀ tó ṣe òun àwọn tó bá sì tẹ̀bẹ̀lẹ̀kún wọn tó bá ṣàbòsí wọn tó ṣe jàmbá fún wọn ó fi san gbèsè fún ọjọ́ àlèkè àmà ni. Ẹ̀yin yàrá tó fi dá gbogbo ẹ̀ bàbá ó dá ká sọ́ra kò ní dá ká ṣiṣẹ́ tán ká tún ká fọ ara wa ṣiṣẹ́ tán ká tún wá fẹ́ ṣe ara wa dànù. Gbogbo ẹni tí bá ti ń jẹ nǹkan oní nǹkan mọ́ tiẹ̀ owó ọgbọ́n ọdún kan ó ti gbẹ́sẹ̀ lé oníta ní òbí mi kó wá jáde ta ní òbí mi
kọjá wọn àwọn ọmọ kiri kan ẹni kiri máa ń pè jẹmọ àṣegbé bí bá tún rántí ó dàlí kìá mọ ó ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ náà wọ́n ti ta wọ́n náà wọ́n ọ̀rẹ́ wọn ìra lẹ̀ wọ́n lọ tà á fún wọn ọmọ àgbà kò tó kó bá wọn bàbá kó bá wọn ni. àwọn tálẹ̀ ẹlòmíà tálẹ̀ ìyáyọ̀ kan a sì tá fìyàn márùn-ún kílẹ̀ balọ̀dọ̀ lóhùn. búlọ́ọ̀kù mẹ́ta wá ń pàdé bí ẹ̀rọ ọmọ bàbá kan bí láàyè ayé ayé ìdàdé ó ti ṣe kó wáyà yìí ọ̀rọ̀ lẹ́hún ọwọ́ jáde ọkàn lóhun ti bá jẹ́ ogun mọ́sílẹ̀ ọ̀nà rẹ̀ ẹ̀ ti máa bá ti mọ́ sílẹ̀ ẹ̀ ti máa máa lọ́ba bá àwọn èèyàn tán tí wọ́n máa ń ṣe iṣẹ́ lílo láàlẹ́ rẹ̀ adájọ́ ìfòrùn lẹ́nujọ́ o nígbà tí ó gbé tọ̀wọ́n máa ní dákun má bínú á sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ bó o ṣé bí táwọn fi sínú dáìlá ìlàlá aláǹtí ìbò mẹ́rin ẹja bẹ̀rù ọlọ́run anábì ìgbàlùkọ àbúdálẹ̀ gèbárí àwọn sì ní anábì ìbánu sọ̀rọ̀ tí wàá sí fún mi anábì ní alẹ́ ìkàbí dákì wà lọ́ọ̀rì bẹ̀rù ọlọ́run ọba fàyínà wúrà sùlẹ̀ amúrì kúlì yìí torí pé bẹ̀rù ọlọ́run ọba ní àkójá òfin gbogbo àfa àti ọba bẹ̀rù ọlọ́run ọba láàrin rẹ̀ àtàwọn ọmọ kéwù rẹ̀ kò ní jèrè wọn ní wọn kọ́ àmọ́sọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n ní wọ́n wá ṣe kí ni wọ́n ń ṣe ní ẹja yẹ o bẹ́ẹ̀ bá dé bàdí òrí gbogbo gbà ìwọ́n lọ́bẹ̀ lẹ́rọ̀ la ọba àwọn ọmọ kéwù ni nítorí wọ́n ti mú àdìjẹ́ níbi tẹ́tí kéwù ni ajá kásìkò ló tó nù wọ́n bàbá gbé níyà ẹ̀ bá wọn máa kéwù ni bàbá wa gbà ilé mẹ́ta ìjọ bá bàbá sírù lọ́bẹ̀ yóò ní kí wọ́n máa kéwù ni lókè láwùwò kéwù ni wọ́n ń ké débà àbá aṣáàtúrọ́fì àgòrò wọ́n bá wọn kéwù délé ládùúgbò kọ̀ọ̀kan ládùúgbò tàwa yìí kéwù wọ́n ké lọ́dọ̀ ti bò mí mọ́rí wọ́n pàkì mọ́rí wọ́n pa ẹlòmíì lè mú èké tí láàyè ní tí ó tọ́ ọmọ ọ̀sán ẹ̀ báyìí ọmọ láyà púpọ̀ ẹbẹ̀rẹ̀ olóhùn báyìí náà wúlá sùlẹ̀ amúrè kúlì ìbẹ̀rẹ̀ olóhùn bala kọjá òfin asìlì mọ́ mi ni anábì náà abúzárì ní ti bá rí wíńtọ́ ẹ̀ka wíjà máa ọ ní ya Rasulullahi zidini wọ́n ní wà anábì tó sọ́ra zizi kí ni wọ́n ṣe àkọ́kọ́ bẹ̀rù ọlọ́run zidini bá a tó ṣe sí ṣé wà sí fún mi sí abúzárì ní ti bá rí anábì wá dá lóhùn anábì ní alayka bí ti la wà sí ní Kùránì anábì lẹ́lẹ̀ kejì bọ̀ tún ní sí wà sí sí Sheikh Mahmoud alayka bí ti la wà sí ní Kùránì máa ké Kùránì dáadáa o gbọ́dọ̀ máa ti láwà Kùránì o anábì ní fa innahu ó ní torí pé Kùránì tẹ́rí yẹn nurun laka fil ardi wa dukhurun laka fis samai Kùránì kíké láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nurun laka fil ardi ìmọ̀lẹ̀ ni ọmọ ìjẹ́ fún lórí ayé wà ní sẹ́rí kẹ́ sókè láàárọ̀ tákùrọ̀ àwájọ ilé àgàdì gbogbo tá à ní kékeré sẹ́rí bá sókè wọ́n ní wọ́n ń ké Kùránì nínú yàrá rẹ̀ ọmọ tẹ̀ wọ́n ń sùn wọ́n ń falala ládùúgbò nínú ilé ìlú lọ́ni má jọ bàjẹ́ àṣà tó dá ọ̀rùn nígbà lọ́wọ́ wa ní kí n sọ pásà náà àwẹ̀ wà dé àwọn ọba wa láyé ni àbá ọba wa ni káma ìyá wa kójó káma wá fi Kùránì lé àṣà láti ń bẹ o àmọ́ ká wá kójó káńdà máa ké Kùránì wọ́n mọ̀ wá fi ẹ̀mọ̀ wá gbà lẹ́nu wa àmọ̀ wá fi lé lẹ́nu wọ́n mọ̀ wá ní àwọn ìyá náà mọ̀ wá ní lódìdí Ramadan o àwa náà kó didi Kùránì àṣà tó dání kájọ kó lásàlátù tálọ́sọ pásàlátù ọ̀dá kẹmọ̀ ákẹ́ Kùránì alábdá àgbébà Allahumma salli wa sallimu ala sayyidina Muhammadin sayyidil mursalina kẹmọ̀ wá wíbẹ̀ nurun laka ẹ̀yà ìmọ̀lẹ̀ bí ọjọ́ fún yín fìlẹ̀ àdìdì lórí ayé wà tó kúrò laka fi sàmáyì lọ́dún ní sábà náà ẹ̀ fi ń sèfù kan pamọ́ ni kó ké bá lónìí báyìí ọjọ́ àbáta ìdí abẹ́rẹ́ àwọn lọ bẹ̀rẹ̀ kó ké Kùránì láàárọ̀ yìí fàtí àlọ́mọ́ni ìdájẹ́ àlọ́mọ́ni iná àtẹ́tẹ́ tó wọ́n bá fún ọmọdé Kùránì nù wá ké ìmáyé ọmọ hàn lára rẹ nínú ayé ní ilẹ̀ ayé táwa yìí wà tó kúrò laka fi sàmáyì àwọn màláíkà tó wọn bọ dẹ́pọ́sìtì ẹ̀ pamọ́ bá a ti lọ báńkì ẹ̀yà wa tá à ń lọ báńkì ni tá a fowó sí báńkì pamọ́ pé bá a fi 2,000 sílẹ̀ 5,000 10,000 20 bó o bá ti ń ké Kùránì
ládàá ta yóò máa jẹ́ tiẹ̀ wà tó kúrú ńlá kàfi sàmáyì wọ́n tún mọ wá bọ́ dẹ́pọ́sìtì ládàá ti sánmà náà ọ̀rọ̀ àlọ́lẹ̀ bánu sàárè àtijọ́ lè kíyàmà. bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ tóbi jàmá. bọ́lá ọ̀bẹ lọ́wọ́ ti jẹ́nu àyẹ̀bí náà sọ pé ìkábẹ̀rẹ̀ ọlọ́run ẹ wá jáde ra wa ìbẹ̀rẹ̀ ọlọ́run táwọn pariwo láàárọ̀ yìí látàárọ̀ yìí bí yẹn bá wá ń bẹ̀rù ọlọ́run àwọn ẹ̀san wo ní ń bẹ fún. àbá àwọn ọmọdé kí lè san àkọ́kọ́ ní bẹ fún. Mahabbatullahi ta'ala. ẹlẹ́kẹ̀ẹ́ bá ń pariwo ọlọ́run kí n gbọ́ jàmá. Allahu akbar. ẹ pariwo ọlọ́run bá yín kí n gbọ́. Allahu akbar. kò wí ìdẹ́rọ̀ bá wọn bá tóbi. Allahu akbar. Allah 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 ma lana mawla siwa Allah. Allah 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 ma lana mawla siwa Allah. Dákúmọ̀ dákẹ́ máa gbé Allah 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 ma lana mawla siwa Allah. Allah 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 ma lana mawla siwa Allah. Àwọn ìlú mọ́mìnì kí ló pa àkọ́kọ́ bàbá tó lọ. Ìyá wa gbogbo ẹni tí ń bẹ̀rù ọlọ́run ọba kò ní ìdíkó sọ̀kò fẹ́ mọ́. Ògùn fẹ́ ọ̀wá lọ fẹ́ ọmọbìnrin kan fi ọ́ pa ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run mọ̀ yí gbàtọ́ lágbára mu. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ síbi ẹ̀fẹ́ kọ́lọ̀ wọn bọ́ gba ti ń gbogbo ẹ̀jẹ̀ bí wọ́n lù mí lálẹ́ yìí. Ọ̀fẹ́ kọ́lọ̀ wọn bọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀fẹ́ máa pàṣẹ fọlọ́run pé ọlọ́run bí n bá ti rí mọ fẹ́. Àwọn ẹ̀dọ́ ọlọ́run bá kán bẹ̀rẹ̀ ọ̀gbọ̀dọ̀ bínú. Tẹ́ ẹ bá bí wọn nú ọlọ́run sì máa bínú. Bó ti rí nù gbogbo èèyàn kọ́ la máa ṣẹ̀ là máa mú jẹ. Gbogbo èèyàn kọ́ là máa ṣẹ̀ là máa mú jẹ. Jáàrin ìrìn àtọ́lọ́run ọdún adébẹ̀. Bàbá ju wá bẹ̀rẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ bó ní bẹ̀rẹ̀. Àwọn akọ̀lá ibẹ̀ kúrán lórí bẹ̀ kí ọlọ́run ìwú mẹ́rin. Bàbá mọ́ni àwòfà bí ahọ́dì wà tàpọ̀. Ọlọ́ni bàálà ọlọ́ni ọ̀rọ̀ ti pọ̀ bẹ́ẹ̀ lórí rẹ̀. Mọ́ni àwòfà bí ahọ́dì. Ọlọ́ni mọ́ni ẹnikẹ́ni àwòfà bí ahọ́dì yìí tó bá dáyé tán tó wá ṣe ntọ́lọ́mọ ọba ni ó ṣe. Gbogbo aláǹbọ̀ wáyé agbé àdéhùn pẹ̀lú ọlọ́wọ́ bá nítorí lè mú ọkọ̀ dámira. Nígbà tán fẹ́ bí ọ tí ìyá rẹ̀ dámira àlùwàlá ló ṣe ni. Bàbá wa dáyé tán ó rí ìdàgbà lámọ́ àwọn apèrún sétí òtún á sì kámà sétí òsì àlùwàlá ti ń bẹ láti inú ìyá wa wọ́n pèrún wọ́n sì kámà nígbà tá a dáyé ọkù ìrún ìjọ ọba wa kú òun ni wọ́n wà lẹ́sẹ̀ wá kírun tá a ti pè láti jọ yìí ẹ̀ sì pẹ́ lọ́wọ́ jàmá. Allahu akbar. Ìtòfin wọn mú ọ̀dà mìíràn àdéhùn tá a gbé nígbà tá a ń bọ̀ wáyé òun ni pé a wá sìn ọ́. Ìwọ Ọlọ́run ọba làá máa sìn ọ̀dọ̀ rẹ̀ ní sì máa wá ìrànlọ́wọ́ sí. Ọlọ́ni máa ní àwòfà yáàdì ẹni tó wá dáyé tí wọ́n ń ṣe tọ́lọ́wọ́n ọba fẹ́ ń tọ̀ bọ́lọ́wọ́n bá ti ní ọ̀tọ̀ ìrìn bọ́lọ́wọ́n bá ti ní ọ̀rìn tọ́ba wá sí bẹ́ẹ̀. Wà tàpọ̀. Bẹ́ẹ̀ náà ó tún wá bẹ́ẹ̀ lọ́wọ́ ọba abájọ́ ìwọ́n mìíràn ẹgbẹ́ o alì ìbá dẹ́tù bìdú ní ẹ̀tẹ́kì wà lọ́ọ̀yì àbọ̀ ọ̀gbọ́ kùsìrán. Kùsìrán kí yẹn máa sin lọ́hùn kó má bẹ̀rẹ̀ ọlọ́hùn òfò lásán lórí òfò ni. Fàyínlá ìlọ́ wọ́n ta kọ́ tuntun wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba ọlọ́ni fún ayé náà lọ àìwé ìmúlẹ̀mú tàkì náà ọlọ́ni ẹ̀ fi lọ́kàn balẹ̀ pa àwọn ọba là ń nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ̀rí wa nu tó bá ti bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀sọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rẹ̀kúnì ọ̀sọ̀sọ̀kúsọ ọ̀wọ̀wọ̀kúwọ̀ ní ìwọ̀kúwọ̀ nínú tí máa ń mú ìyá rí ìbínú ọlọ́run ní ìwọ̀kúwọ̀. Ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra ẹ bẹ̀rẹ̀ ọlọ́run ẹ ṣọ́ra fásọkásọ̀ ọjọ́ mélòó là á lò láyé tẹ́wàá fáyé ìbàdàn kí á mà jẹ wọ̀ kan là ń gbúrò ní àsálátù wọ̀ kan ló tún fi ń kúrun ìwọ̀ kan ló ń gbóra wọ̀ kan ló ń lẹ́nu ojú láyé ìfilá ńlá ni ṣé dáadáa láyé ìfilá ńlá ni kí ẹ máa lẹ́nu ojú ìwọ̀ kan ló tẹ kánná bọ́wọ́ bàbá fẹ́ tẹ fóònù báyìí kọ́ á lọ́wọ́ fi tẹ fóònù yẹ máa fi
ìyá ní ọwọ́ máa di tẹ̀fọ́nù báyìí ọlọ́run tó ti ṣàánú wa kalẹ̀ ọwọ́ tó lọ́n ti fún wa tí fóònù ò tí ì dáyé tó ti máa lábọ̀wọ́ ṣe ọwọ́ àlọ́ lè tẹ̀ ìkànnà bọ̀wọ́ ni wọ́n ń sàlù àlá omi ọ̀wá débẹ̀ ẹni bá ṣe bẹ́ẹ̀ ọ̀jẹ̀jọ́ ẹ má sùn òkèkókè alájí ẹ̀ tí ì kí alájí ẹ̀ tí ì kírun ni màmá kí gẹlẹ́gbẹ̀rẹ́ kí ló dé gbogbo kẹ́ni sójú ni lẹ́kọ̀ọ́ ẹ̀rọ náà bá ká sí àwọn oúnjẹ oníyìn ṣé kàádàm àwọn àlọ́ adébẹ̀rẹ̀ ni oníṣìyàwó mùsùlùmí lẹ́yìn olóhùn ọ̀dà màmá kí ló ní tẹ́lẹ̀ ẹ̀dá ó ti yàtọ̀ lọ́jọ́ náà kí ọjọ́ náà kí lẹ́kọ̀ọ́ ọjọ́ náà kí lọ́tọ́ ni òun lẹ́yìn sọ̀rọ̀ tí gbogbo ẹ̀ tó wá lẹ̀ mọ́jú tẹ́ ẹ wá bira ẹja bira wa ẹni máa bí wọ́n ni ẹni tí ń sọ ìyàwó tó lọ lé makeup tó wá lo gbẹ tó ń lo jàtìjàntì ọkọ ìyàwó ní tàn ní àbáwọn tí wọ́n wá talọ́ntàn wọ́n tó ọ̀tọ̀ yín kó jáde orí dúdú rẹ kọ́kọ́ ti máa pé kó ti máa dúdú léèrè o ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí obìnrin tó wà lójú ọ̀nà ni wọ́n jẹ́ máa ń sùn pẹ̀lú ọkùnrin ni wọ́n á ṣe mí dẹ̀ ní ti àti àbá wọ́n tó jáde pé wọ́n ní òjò ọ̀gá mú rẹ̀ tó ti dọ́kọ̀ ọmọ látẹnu ọ̀nà kó tẹ̀ mà pé tó wọ́n lè fara gbé àbí ò lè fara gbé ọwọ́ ń ṣe gbogbo tí o sì ìwà tí o sọwọ́ ìwà tí èsì wà rẹ ló ń wù lójú ọ̀nà àbá àwọn ṣe bí ọwọlé tán òun wọ́n rò bí kò tí ń sin lójú ọ̀nà náà mọ̀ lọ ni bó ṣe bí ìwà rẹ̀ ṣe yọnu wọn ni ọ̀fìn àmì báyìí o bẹ́ẹ̀ lọkùnrin náà mọ́tò ọwá gbé jáde wọn lẹ ọwá fi ń gbé kí wọn òun ọba ẹ̀rẹ́dẹ́ mọ́tò ìka yìí àwọn ti ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ káàmọ́ yìí òun wọlé tó ń gbé ẹ̀kọ́ lè ìjọ sílẹ̀ lọ́yà òfin bẹ̀rẹ̀ àbí ọba mẹ́rin ẹ bá ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ àṣírí ìfẹ́ nù àti ìfẹ́ àbá mọ́mìnrin ọkùnrin tó fẹ́ kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ òun kọ́ náwó kiri ọ̀nàwó ẹni báwọn kò pẹ́ ẹ̀dáwó náà kiri ọkùnrin ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ bó nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀nàwó báyìí látòní lọ má gbé kòkòrò sí bẹ̀bẹ̀ sòkòtò sí bẹ̀bẹ̀ rẹ̀ dímọ̀ o ẹ̀ hands down ayédèpẹ́ ni abẹ́sẹ̀ ẹ̀ pè ní èmi ọgbà tẹ́mi ò sẹ́kọ̀ọ́ tẹ́mi ọmọdé ń pè bẹ́ẹ̀ àwọn sáàdì ọ̀kọ̀dá wọ́n ti ẹjọ́ pẹ̀lú ọlọ́run kí n gbọ́jà mẹ́ ẹ̀yàwó ayé wọn dojú rú sí ni àwọn àbí kan jó nírin àwọn ni ẹgbẹ́ gbogbo yín àti wọ́n ti ń wọ lẹ́dà sídàlẹ̀ wọ́n ti ń wọ lẹ́dà tẹ́sàlẹ̀ lòkùtò nísì lẹ́dà ẹ̀ máa sàájẹ́ sáwọn ọmọ yín o àmọ́ta lọ́lẹ́ yóò lẹ́dà wọn kọ̀kọ́ wọ́ torí kí wọ́n wọ lẹ́dà ìyá wa ṣòkòtò táwọn fún ẹgbẹ́ òun o ṣòkòtò táwọn ó ti tún kọjá pẹ́ńsù yóò wá fún bàbá fẹ́ pọ̀ wọ́n èrí gbọ́bọ̀rọ̀ wọn àkọ́ wọ lẹ́dà náà bàbá wọ lẹ́dà táwọn àgbẹ̀ kó lè bá rí pé kó ti ní àrẹ́lá torí ọlọ́run ọ̀dà ẹ̀tì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọjọ́ mi ò lálò láyé náà àbáyé balẹ̀ kí á mẹ̀jẹ́ èyí tó máa ronú àbá mọ́mìnì kí ẹlẹ́gẹ̀ẹ́jì mi bá bẹ̀rẹ̀ ọlọ́run. rahmatullahi ta'ala fi dunya wal akhirah. ẹ bá pẹ̀lú ọlọ́run kí n mọ́jọ mọ́. Allahu akbar. ẹlẹ́gẹ̀ẹ́jì ẹ máa bẹ àwọn àbá mi àbá bẹ̀rẹ̀ ọlọ́run bá jílẹ̀ sàn rẹ̀ àkọ́kọ́ ọlọ́run ní fẹ̀rẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́jì rahmatullahi fi dunya wal akhirah. bí yẹn bá ti máa bẹ̀rẹ̀ ọlọ́run dáadáa ọlọ́run ọbọ̀ ṣàánú rẹ̀ láyé àtàlìkìyàmà ẹ̀yà wa ẹ̀ bàbá wa à ń bẹ náà kọ́nà bọ́ ṣàánú wa owó ọmọdé tán dá sí ọlọ́run tó ti náà yà dá padà ní ìwé ìdánù owó sálángá owó omi ẹ̀rọ owó ná ẹ̀yà ìyàfà ẹ̀fọ́ ní ìdí o dá padà yóò tọ́ wọn alájẹ àjẹjẹ ara wa o owó àjọ láàrin àwọn ẹgbẹ́ tó ti gbẹ́sẹ̀ lé torí wọ́n ti gbàgbé yá rántí padà rántí kó tó kú bọ́dọ̀ ní bàbá bẹ́ẹ̀ sì pẹ̀ ìyá wọn fẹ́ kí wọn sókun la ìdánilé ọkọ̀ kó bẹ̀rẹ̀ pé sí ọ̀jẹ̀ gbèsè òkú bá jẹ gbèsè kò ní ọ̀nà lọ́wọ́ àti ká ṣe gbèsè ọ̀rọ̀ rẹ̀ wọ́n á bẹ̀ méjì kọ́ ọgbọ́n ni ọjà ni alùpùpù wọn ń dáwọ́ omi ògèdè kí ọ̀lọ́ ń gbà wọn ń dáwọ́ sálángá ọ̀lọ́ ń gbà wọ́n tún wọn ń tẹ̀ fún wọn ọ̀dà bẹ́ẹ̀. rahmatullahi fi dunya wal akhirah ní kọ̀rọ̀ lọ́jọ́ ọmọ kan gbà rẹ náà bọ́ bá ti ṣe bí ọ̀bẹ lọ́rọ̀ ọwọ́ ara àánú ọlọ́run láyé tàbí kíámà kí lọ́wọ́ wí mọ́mí ni. rahmati. ọlọ́dún ẹgbọ́ ẹwà gbọ́dọ̀ yìí ní lọ́dún ìgbà àbúrò rì jẹ́kẹ̀jẹ́nu ayé ọlọ́dún wà rahmati ọlọ́dún àánú mi. wasi'at kulla shay'in. ọlọ́dún àánú ẹ̀mí ọlọ́wọ́ bá wọ́n sì á fi kulla shay'in ọ̀fẹ́
ju gbogbo nǹkan lọ àbá àwọn mẹ́rin gbogbo nǹkan tó lọ ń wọ́lá yìí pátá àná Ọlọ́run ni tó bá wọ́wọ́ àná Ọlọ́run ni tó ń wọ́ ọmọ àná Ọlọ́run ni tó ń wá pò kódà kí yẹn fẹ́ ṣẹ́gun ọ̀tá bó fẹ́ bọ́ lọ́wọ́ ọ̀tá náà ni ara àná Ọlọ́run náà ni. wọ́n ṣe àwọn tí kò sí àṣẹ ìhìn. Ọlọ́run ni àánú mi ju gbogbo nǹkan lọ. Fasaki túbọ̀ lílẹ̀dínà yàtàkùn. Ọlọ́run fasaki túbọ̀ àánú mi máa wá parí àánú mi. Lílẹ̀dínà. Fáwọn tó já sí wípé. Yàtàkùnà gbọ́ Kùránì yàtàkùnà. Ọlọ́run ní àwọn tí wọ́n ní àwọn tá láàánú mi làwọn tí máa ń bẹ̀rù mi. Wàyótúnà zakata. Àwọn tó ní àánú èmi lọ́wọ́ bá làwọn tí máa lọ zaka ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin onípò ẹ̀yin zaka mọ́sára lẹ́sẹ̀ o. Bí yẹn bá sì lówó tí wọn zaka àgbà kò ṣe èyí tẹ̀ sọ pé ẹ̀yin òwe zaka ò sàárà lẹ́sẹ̀ o. Walladhina hum bi ayatina yu'minun. Ẹlẹ́gẹ̀ẹ́jì ló ọlọ́dàkùn ṣàánú mi ọlọ́dàkùn ṣàánú mi ọ̀wá bẹ̀rù Ọlọ́run ọ̀làánú gbà ó. Ọ̀wá bàrá níyàwó rẹ̀ tán ọwọ́ bí fún ọwá ní àti ti ọ̀dẹ́ pé olóńdè ẹ̀rẹ̀ kàgbé olè máa ń pè olóòsà lọ́wọ́ okùn bá bẹni tí ó yọ. Ń gbọ́ bí máa bí ọmọ márùn-ún fún ọtí máa pé kò níbi tí ó lọ mọ́ ọwọ́ bí ajẹ́ tó lè pọ̀ fẹ́yàwó kékeré. Ọkọ̀ bàbá ọkùnrin lẹ́yìn bó ti nínú ṣe ká dáhùn olùpọ̀ ọ̀fẹ́yàwó kékeré ọwọ́ gbọ́gbọ́ ọmọ ẹlẹ́jẹ̀ tútù ọwọ́ fi ìyàwó ìyálélẹ̀ láàrin ọjọ́ márùn-ún òun ní yà sí ọwọ́ ní òun ṣe máa ó sì bẹ̀rẹ̀ Ọlọ́run wọ́n náà ló sún débẹ̀. Mà pé báwọn ọ̀bẹ tí máa bímọ lọ kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ làlàáfíà ara wọn sì máa dínkù. Ẹ̀rẹ́ wà ní bóbi bá ti ń bí ma sí ẹ̀wọ̀ sì máa dínkù bàbá bí àkọ́ bí ẹ̀wọ̀ tó dínkù bàbá tó bí kan sí ẹ̀wọ̀ dínkù bábí kẹta ẹ̀wọ̀ dínkù. Àwa ni wọ́n ń ṣiṣẹ́ fún wa àwa ni ó kọ̀ọ̀lá lọ́ máa ń jẹ́ níléèwé kálábà wo wàhálà tóbi ń ṣe ni kò yẹ káwọn ọkùnrin máa bá káwọn ọmọdé kọ wà. Àwọn lọ wà ní Ọlọ́run ọ̀tọ́jú ìyàwó rẹ̀ àná Ọlọ́run ní lọ́dọ̀ rẹ̀. Allahu akbar. Olóbi ọ̀tọ́jú òbí rẹ̀ ò ní ìlànà Ọlọ́run. Ìwọ ọmọ ṣe ọ̀sẹ̀ bí lọ́mọ tán ọwọ́ lù wọ̀tọ̀ ẹ̀wá ń juwọ́ sọ́gà rẹ̀ lé mọ́tò rẹ̀ ọ̀gá ẹbí jẹ́rẹ̀ ta ọmọ sẹ́ni ń sọ́fà àwọn àjọ sọ́gà gbé ọ̀gá ẹbí mo ṣe bí lọ́mọ ẹbá dúmọ̀ sínú àwa ilé ìwà rúkú ní Allahu akbar ẹbá àgbà lọ́lọ́ àjàmá. Allahu akbar. Adìbẹ́ lẹ́jàmá. Adìwọ́jì. Ẹlẹ́kẹta mú mi ni. Sababun li awnillahi wa nasrihi wa ta'idihi. Ọ̀nà olùbáríkà bá ti ámìnà. Àmín. Alákàmọ́nù dínì, ọ̀fẹ́ kó sinmi dáadáa lónìí díẹ̀ ni. Sababun li awnillahi. Ẹ̀rí kí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba. Sababun li awnillahi. Ọ̀kan ló jẹ́ nínú tọ́lọ̀ ọmọ fi ràn yàn lọ́wọ́. Wa nasrihi. Wa nasrihi ẹ̀yin bàbá mi dẹ́gbó. Wa nasrihi Ọlọ́run kún mi lọ́wọ́ wọ́tà yìí dì í má dàbí lára mi wà pẹ̀lú mi dúró tì mí má fi mí sẹ̀sìn ṣé n tó ń fẹ́ nu. Ọ̀rọ̀ abẹ́rẹ́ Ọlọ́run. Gbogbo òpò tó o bá wà bó ti lè wò kọ́ta oyíká rẹ tó o bá bẹ̀rẹ̀ Ọlọ́run wá ṣẹ́gun. Allah. Ọlọ́run wíwẹ́ kì í sáwà tí ló wí fún mi. Inna Allaha. Ọ̀rẹ́ dájú ló lọ́wọ́ ọba tó dá mi tó dá ọ. Ma'al ladhina taqaw. Alladhina taqaw Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwọn tí bá ń bẹ̀rù rẹ̀ tí o ti bẹ̀rù Ọlọ́run ọba ní Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú rẹ̀. Bàbá láwọn mú ọ wọ́n ń ṣàwàdà ni ẹni tí ó mú afẹ́fẹ́ ń dààmú ni kò lè rí mú. Wọn ò lè rí mú afẹ́fẹ́ bọ̀ ní àwọn Yorùbá tó wà ẹni tí wàá nílà káyì yóò wá ní àbá àwọn kéde àbá àwọn bọ́gà náà wà máa wọn ò rí mú. Sọ́wọ́n ló wá mú ni ẹ̀ tó kó sínú kéde tó kó sínú inú táyà àbí ilẹ̀ pé ìwọ ẹni tá a gbà ẹni tó lè sọ pé òun bá fẹ́ fẹ́ ni kó mú lọ báyìí kó wá fọwọ́ dì mú báyìí wà ní àwọn ẹgbẹ́ tí báyìí mo rí mú lọ́tà rẹ̀. Ìwọ tó bá fẹ́ dàbí afẹ́fẹ́ láàrin àwọn ọ̀tá ọ̀bẹ kó wọ́n tì ọ́ àfikún ọbẹ̀rẹ̀ òun torí pé iná ló àmọ́ alladhina taqaw ọlọ́ni èmi ń bẹ pẹ̀lú àwọn tó bá bẹ̀rù mi. Walladhina hum. Mo ti tó tóbi tó.
ń bẹ pẹ̀lú àwọn ẹni rí ẹlẹ́kẹ̀ẹ́ta nù nǹkan bí wọn bóbìnrin bá ń ké gọjọ́ àsìkò ọjọ́ ti lọ. ẹgbọ́ hẹ́sìnù lè káyífì ẹlẹ́kẹ̀ẹ́rin nu nínú àwọn táàmù àrà ọ̀tún tẹ̀kì wá àwọn àǹfààní tí ń bẹ fún kíyàn bẹ̀rẹ̀ lọ́wọ́ hẹ́sìnù lè káyífì bẹ́ẹ̀ bá máa pọ̀ púpọ̀ ọ̀n lọ tíráàbù àbọ̀ wà nínú ìṣòro kan bí àyà ń pọ̀ náà ni àyà ń pọ̀ ẹ̀mí ìlọ balẹ̀ ọ̀fẹ́ pẹ̀ exam ọjẹ́ gbèsè lórí ọmọ rẹ̀ wà nínú àjò wọn á lọ Mẹ̀dúgùrí àyẹ̀káyì ọkàn rẹ̀ wá balẹ̀ àfáà wọ́n ní àwọn àfáà ní gbogbo bẹ́ẹ̀ kọ́kàn rẹ̀ wá balẹ̀ lórí gbogbo àdánwò àwọn àfáà ní máa bẹ̀rù Ọlọ́run. wàhámẹ́nìhì min kulli ma yakhafu wa yahzabu. àwọn àfáà mú mi lọ gbọ́ gbogbo tí máa ń pààyàn láyé àtàlẹ̀ kìyàmọ̀ ọbẹ̀ kọ́ lọ́n kakó fún ọ àbí kọ́ bẹ̀rẹ̀ lọ́hùn ayé àpò ẹ̀ lórí ẹ̀ lórí. وينجي الله الذين اتقوا بمفازتهم. ẹgbẹ́ Kùránì ọ̀rọ̀ ní Allahu ọlọ́wọ́ ọba yunajji alladhina ttaqaw ọlọ́wọ́ ọba ní máa ń la gbogbo àwọn tó bá bẹ̀rù rẹ̀ àlàwọ́ kò níṣòro ayé àlàwọ́ kò níṣòro tàríkìyàmọ̀. بمفازتهم. بمفازتهم nítorí pé wọ́n dà kẹ́kọ̀ọ́ mọ́lọ́. لا يمسهم السوء. àwọn olùgbọ́n ọba ní bàbá láti wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ní kọ̀rọ̀ kọ́ra wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ gbọ́gbà ọlọ́ni yá yàmọ́ sùúrù sùúrù. ayọ̀ bọ́ ni. لا يمسهم السوء. ọlọ́ni àbúrò kan kọ̀ ní ṣe wọ́n ẹgbọ́. ولا هم يحزنون. ọlọ́run yá lọ́wọ́ wọlé ní banújẹ́ oníjẹ́ tiwọn. ní abájọ́ ń gbèsè púpọ̀ ẹni wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́. àfẹ́ bá ń bẹ lọ́wọ́ lérí ọmọ mi kọ́ dé yẹn ẹ sọ fún kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́. ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ni ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ládé ni láàrin gbogbo nǹkan ní gbogbo kíbi láàrin àwọn ọmọ wọn náà bí ara rẹ wò ọ̀fẹ́ràn ọmọ ìyálẹ́jọ́ ọmọ ìyàwó lọ. pápẹ́ orí ikú láyé yìí òun ni kí ìwé bímọ kọ́ ìfẹ́ ààyè ìfẹ́ kò ṣe é dé dọ́gbadọ́gba ìfẹ́ yẹn ṣe ń ta alẹ́ kú dọ́gbadọ́gba láti dáadáa nìyá tí nífẹ̀ẹ́ kàjùkà lọ amáyàn ògbúdọ̀ nífẹ̀ẹ́ ọmọ débi kọ́ ọmọ afúnkanlẹ́tọ̀ọ́ kọ́ ọmọ afúnkan àlòkù. Allahu akbar. òbí tó bá ti dé ó fẹ́ báyé ètí fún lẹ́tọ̀ọ́ tí ń fún nìkan fẹ́ báyé rẹ̀ jẹ́ ni. wàhálà tá nábì Yúsúfù rí wí dáadáa jẹ́ máa. nínú pa pé wàhálà tó rí tó dáálẹ̀ òun ni pé bàbá rẹ̀ gbé fẹ̀rẹ̀ lójújà yòókù lọ ẹ̀yin abímọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtọ́jọ́ bá dẹ̀ nífẹ̀ẹ́ bẹ̀rẹ̀ lọ́la anábìíní wa dìlú bẹ́ẹ̀ náà ọ̀làdìkù àtẹ́kùnlá àwọn adìlú bẹ́ẹ̀ náà ọ̀làdìkù arákùnrin kan lọ́wọ́ bá anábì yorùbá anábì má. wọ́n gbé nǹkan èso kan lọ́wọ́ anábìíní lọ́wọ́ yóò ṣe ọmọ mi mọ́ fẹ́ fún anábìíní àyókù kan ó ní àbọ̀kàkọ̀ ó nìkan mọ́ fẹ́ fún ìfọ̀n àyókù anábìíní ẹ bẹ̀rẹ̀ lọ́hùn wọ́n náà ti gbọ́nu yálà ìyàwó ní jẹun ìyálé ọ̀jẹun ẹ bẹ̀rẹ̀ lọ́hùn wọ́n ká àwọn ọmọ sí ọlọ́dọ̀ àwọn àti ọwọ́ àti wọn nínú yàrá wọn ọwọ́ àwọn olóúnjẹ bam kété ọsàn àwọn iléèwé àwọn ọmọ tiẹ̀ iléèwé tó dáa ni wọ́n ń lọ ilé kéwú tó gbówó lẹ́yìn wọ́n ń lọ àwọn ọmọ tó wọn kú lé lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n máa búrò ọwọ́ àti wọn sí iléèwé ló pọ́ lọ ọdẹ àfọkànbalẹ̀ àwọn tó iléèwé ló pọ́ lọ́hùn bọ́ọ̀ bá sọ́ra tó jẹ́wọ́ bẹ́ẹ̀ àwọn ni wọ́n padà bọ́ ọmọ rẹ tó bí. Allahu akbar. bá ọmọ mẹ́rin èyí orí mẹ́rin ọjọ́ ti lọ báńkéèkì kasi. wasilatun ilayni al-ajri al-azim. wasilatun ilayni al-ajri al-azim. ẹ bá pariwo lọ́wọ́ kí n gbọ́dọ̀ máa. Allahu akbar. bí ìyá bá ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àlùmọ̀ nábì wasilatun ilayni al-ajri al-azim. àkàsọ̀ láńlá kan ní tí yẹn máa ń fi ládàá tó tóbi lọ́dọ̀ Ọlọ́run. ẹ gbọ́ ọbẹ̀ kí ládàá ló tóbi lọ́dọ̀ Ọlọ́run ọbẹ̀ kọ́ ẹ̀san ló tóbi bàbá abẹ́ kẹsàn-án wọn tóbi kádẹ́bẹ̀ Ọlọ́run kọ́ ní ẹ̀san lọ́pọ̀ yìí ọbẹ̀ Ọlọ́run ni Ọlọ́run ló gbẹ. ìhẹ́líkà òwúlẹ̀ yìí. ìhẹ́líkà ọ̀rọ̀ wa láti sọ ni abudulayi ìdá kébọ́tà wa ẹ̀ kúránì ni Ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀. àǹsálẹ̀ òwúlẹ̀ kọ́. ọlọ́run bá sọ kúránì kalẹ̀ fún yín. wà á máa yẹ tẹ́kì lọ́wọ́. ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù Ọlọ́run ọba. nígbà fẹ́ àánúbẹ̀ sẹ́yìn àti. ọlọ́ni ló kà fírí àríwú sẹ́yìn àti apá àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣe apá rẹ̀ fún torí kọ́ bẹ̀rù Ọlọ́run. wọ́n yóò fi mọ̀ lọ́wọ́ àdìrọ́. wọ́n yóò fi múlẹ̀wù àjìrọ̀. bàbá tó máa fún lẹ́sàn-án á jẹ́ kẹsàn-án ló tóbi. ẹgbọ́ ẹni tí ń kírun déédéé tó tún wá bẹ̀rù Ọlọ́run ládàá rẹ̀ lálá ní ọgbà
odi márùn ẹlẹ́kẹ̀fà. توزيع الرزق tawsi'u riziki bí a bá bẹ̀rẹ̀ lọ́wọ́ bá lọ́wọ́ gbà láyè lówó ẹni bàbá wa ìyá wa ọ̀fẹ́ lówó tawsi'u riziki ẹni bá fi Kùránì bá kẹ̀ ọ̀fẹ́ lówó ọ̀fẹ́ lọ́lá ọ̀fẹ́ lẹ́sìn lẹ́ẹ̀kan ọ̀bẹ̀rẹ̀ lọ́rin. wàfọ́tì mazidi abẹ́kọ́ nílẹ̀ khairati ẹ̀yìn ọ̀fẹ́ kó yọ máa gorí orí fún ọ. ọ̀fẹ́ kan bọ́ bá tàbá jẹ́ sọ́nà ọ̀nà rẹ ọ̀bẹ̀rẹ̀ lọ́rin ọlọ́run ló ń Kùránì lórí. ولو أن أهل القرى láàmú alẹ́lẹ́kùrọ̀ àwọn aráàlú náà àwọn ará Mẹ́kà kẹ́lẹ́ bá lọ lè bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ní. آمنوا ẹni bá gbọ́dọ̀ wọn bá gbọ́ ni. واتقوا fún ọ̀pá ọlọ́run. لفتحنا عليهم بركات من السماء والأرض. ọ̀dọ́ ará Ìlọrin ará Nàìjíríà ará Kwara gbogbo bẹ́ẹ̀ bá wà ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá lọ lè bẹ̀rẹ̀ lọ́wọ́ bá. لفتحنا عليهم بركات من السماء والأرض. ọlọ́ni àwọn olówó bá fàtà ọ̀rọ̀ àlẹ́ bá a káàtì ọlọ́ni á sì sílẹ̀ pàlùbẹ́ẹ̀kà fún wa sẹ́mà. àti ilẹ̀ ilẹ̀ náà. ولكن àbámọ́mẹ́ni bẹ́ẹ̀ bá ṣàkíyèsí gbogbo ẹni tí bá máa ń nàkà tán kó tó rí kan ọba ṣàkíyèsí pé bọ́ọ̀ bá ń nàkà tán ò ní rí mi ọ̀bẹ Ọlọ́run. ولكن كذبوا. àbámọ́mẹ́ni àti mọ̀ gángan bẹ̀. ọbẹ̀ kọ́lọ́wọ́ bọ́ sànù rẹ̀ kọ́ máa jí sówó. Ọlọ́run ẹ̀ pariwo lọ́ọ́ ti gbọ́jà náà. ẹ bá pa Ọlọ́run kí n gbọ́jà náà. الله أكبر. owó àwọn àfàwọn ní ṣáàrù lẹ àǹfì láyà ń tà níbo bí sùúrùlà irun mú lówó kò sí fàtú. wáyà síláhù lìmọ́ni àrọ́ dàkítàlà. bí ẹ bá fẹ́ jà ẹ̀yẹ wa àwọn ń wá oúnjẹ àbíkẹ́lẹ́ ní pé èyí tẹ́ máa ń àlùwó àwọn ń wá lùwó kí àwọn pààrọ̀ àwọn ní ẹ bá rẹ àdá yìí ẹ bá rẹ dà yìí. owó nídìí náà owó ní olórí ní bàbá lówó ọ̀tá sì dọ̀rẹ́ bí ẹ bá lówó ìyá wa ọ̀tá ò dọ̀rẹ́ bí ẹ bá lówó ẹ̀yọ́ lówó àwọn ní àpẹẹrẹ àti dájọ́ náà kí ni bẹ́ẹ̀ mi yẹn dájọ́ náà láàrin bí ogún ọdún ọgbọ̀n ọdún kalẹ̀ bí ẹ bá lówó lọ́wọ́ ìyá wa tó dájọ́ náà lọ́la pàápàá jọ olùdàwà yìí ẹni tó pè ọ́ wá ayé ọgbọ́n ni ẹni tẹ́ pè ọ́ wá àyàwó bíìsì tó bá wọn ni táwọn àpò ìjọ máa wá àwọn èèyàn bíìsì tó bá wọn àbá àmọ́mìnrin. أتطلب أن تكون كثير مال. jẹjẹjẹjẹ fi kí ọkọ fún mi ní ń bọ̀ wá. pẹpẹpẹ ọyá àga òtẹ forí ìjùlẹ kárí bi ẹ̀yìn ìyá wa. ẹlẹ́ẹ̀kẹ́ ìjọnu mo fẹ́ ká ká lẹ́ni ọwọ́ afẹ́ kọ́ lọ́wọ́ bá kásòrò kò fún ọ ọ̀fẹ́ ṣàìsàn má ọ̀fẹ́ dààmú ọ̀fẹ́ wàhálà lẹ́nu sẹ́ lọ́fíìsì rẹ ẹni tí ń dààmú lọ́fíìsì ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ gbé ọ lékè rẹ̀ àfikọ́ ọ̀bẹ ọlọ́run. wọ́n máa ń yẹ tẹ́kì lọ́ha. ọ̀rọ̀ ibẹ̀ ó ní gbogbo ẹni bá bẹ̀rù ọlọ́wọ́ bá. yẹ́jẹ̀ àyàwó màkàràjà. ọlọ́wọ́ sọ̀rọ̀ àbáyọ fún ọ àdúgbò náà mọ́ mẹ́rin fìmí èlé. أن العافية للمتقين في الدنيا والآخرة. أبا مؤمني إيا ويقول كم رجل بابا أن العاقبة للمتقين. gbogbo alamẹ láti bọ̀ tán rẹ̀ ayé ẹ̀kọ́ ni àwọn abáyé abáyé àṣàdó àti bọ̀ tán wá. ọlọ́mọdé ajégún kẹ́yìn ẹ̀rẹ́ májà wà kíkà kẹ́yìn aṣọ májà aṣọ kẹ́yìn ilé. àwọn akẹ́ńbẹ́ wọ́n jẹ̀kọ́ kẹ́yìn ẹ̀rẹ́ wọ́n ṣubú gbẹ̀gbẹ̀ wọ́n ṣubú ká gbẹ̀yìn lé wọ́n wà kísà kẹ́yìn aṣọ. òun làwọn tó jẹ́ kí ń da fáwọn ọmọ nínú ilé wọn lórí òde wọn ẹ̀wọ̀n ara wọn mọ̀lẹ́ ara wọn kú ẹ̀ ṣubú ká gbẹ̀yìn lé ẹ̀ ń jẹ̀kọ́ kẹ́yìn rẹ̀ kìí ṣe pé kájàrọ̀ gbọ́ra wọn ìyá wa ọmọ mi ń bẹ afáfárabalẹ̀ ọ̀rọ̀ ẹni kọ̀ ọmọ mi ń bẹ dídìde rẹ̀ ní gbogbo ilé òfin dìde. adéwàsí lónìí èyí wọ́n gbé bàbá ṣe ní àwọn ẹni wọ́n ní ìtara ní ṣíwá sí kí ni wọ́n mọ̀ wá sí ìmọ̀ràn ọ̀tí ṣíwá sí wọ́n tún wá ṣe náà fún wa káwá ní kọ́pà jẹ́ fún wọn ìyá ọjọ́ wà ní ọ̀jẹ́ wa ọ̀dà fúnra rẹ̀ jẹ́nu lónìí ni ayé lóyún ní wọ́n yẹn ká wọ́n fẹ́ fọwọ́ ẹ̀rẹ́ ìjọba ó ń bínú ọ̀pẹ́ lálàlá kò ní ìjọba bàbá bí àbá ti jọba táwọn náà ìjọba ọba nù
tó fi lè mú ọ̀rẹ́ jọ̀rọ̀ tó fi lè mú ọ̀rẹ́ rẹ jọba wọ́n láti jọba torí pé gbogbo bí ọba dé rẹ́spẹ́tì tí ń bá ń bẹ fún ọba wọ́n máa fún ọ àwọn tó bá jẹ ní ọlọ́run àfáàní wọ́n máa ń pa ìyàwó wọn lé àwọn ọmọ kí wọ́n máa àwọn ìyàwó àfáà mi mẹ́jọ pé bàbá òdùn tẹ̀lé mi ògùn mi lè rẹ́ rómi wọ́n yẹ rómi àwọn ọmọ kí àfáà ìyàwó àfáà àwọn òfin bá wọn o wọ́n máa ń pọ́n wọn lé wọ́n rẹ́spẹ́tì wọn wọ́n ní ìyá tó bí àfáànù bàbá àfáànù bàbá olówó nù ọ̀gá ilé wa bàbá rẹ̀ nù ẹ̀pọ́n wọn lé wọ́n ní ẹ̀wò kí láwọn olùsì àfá àwọn onílọ́wọ́ àdúgbò yìí tí ò ní pọn nínú kìláàrú wọ́n ní ilé àṣàkò wà bíi o gbogbo wọn dẹni àpẹẹlẹ ká máa rí wọn mẹ́wọ̀n wọ́n ní abẹ́mi sábẹ́mi ní àwọn àdúgbò àṣàkò wà bínú abẹ́mi ní àdúgbò àfá àgbà mọ́gàjì lábẹ́mi nù àdúgbò orí ọmọlẹ́bàdí òní ni wà àdẹni àpẹẹlẹ àwọn àfá àgbà nù ọmọ ìlú òní ọmọ Ìlọrin kí sí wà ní mímọ́ adé ẹ̀ kálukú sí wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbá àwọn mẹ́rin ọjọ́ ti lọ púpọ̀. Qala Musa li qawmihi. ẹgbọ́ àti bọ̀tán rẹ̀ mọ́bẹ́ láti bọ̀tán ọbẹ̀ Ọlọ́run ni ẹgbọ́ Musa ń sọ bá àwọn àjọ rẹ̀. Ista'inu billahi. Musa ní ọ̀rọ̀ mi ni pé gbogbo tẹ̀ ń bá ń wá pátá ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ máa wá sí. Wasbiru. ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ ẹ̀kọ́ ọ̀dọ̀ Ọlọ́run wá síbírù wá fi sùúrù tọ̀ ń bọ̀ ẹ̀ ti sùúrù ni o njọ bá bí makara ní ọjà gbà o ọ̀dọ̀ ntọ̀rọ̀ owó nísìnyí ẹni kó sì máa dé ààyò ó fi sùúrù tọ̀ ni ó di méjì. Ẹnna yà á rí bọ̀. Ànábì Mùsá ó sì sọ nínú Kùránì ọlọ́wọ́ ń gbẹrù rẹ̀ sọ̀rọ̀ ọlọ́ni ìnàlẹ̀ àrídọ̀ ọlọ́ni ilẹ̀ ẹlẹ̀ tẹ́rì nì. Láàyè. ọ̀lẹ́lẹ̀ẹ́lẹ̀ owó ọ̀la ipò tí ìbẹ̀rẹ̀ ilẹ̀ ayé lillahi ọlọ́ni kan ló ní. Yíyí fún ha máa ń yàṣà bẹ̀rẹ̀ ìbáàdì. ọlọ́run ló ní ipò ọlọ́run àṣẹ yóò rí fún wa mẹ́yìn aṣọ òmí ní ìbáàdì yìí ẹni tó bá wọ ọlọ́run ọba ní máa wá gbọ́lá fún ẹni bá fà mí ọ̀fẹ́ sọ̀pọ̀tì ẹlòmíì jọ mi ọlọ́run ní ìlọ́bẹ̀. Wà ní àìbátú. àwọn àmọ́mìnì àpọ̀ gbogbo yóò kó jọjọ́ gbẹlágbájá la fẹ́ gbọ́n àfọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbẹlágbájá la fẹ́ ọlọ́run wa ni mo fẹ́ kẹ́ ẹ̀ máa pé yúrìsù wa mẹ́yìn aṣọ òmí ní ìbáàdì èmi náà máa ń ṣe tèmi jọ mi ọlọ́run wa gbé bọ̀dà mi ọlọ́run wa ní wàlẹ̀ àkìbátú kéèké gbọ̀. Wà ní àkìbátú ẹni tí ó bá láti bọ̀ tán rí àti kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run àbá àti ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run ní láti bọ̀ tán rí àbá mi ò kú tí rántí rántí nígbà pé sáré ìlú lọ́kàn rẹ̀ wọ́n máa dákun wọn ni ẹ̀dá ọkọ̀jọ wà ọlágbà púpọ̀ dákun má ṣe kà má má ṣe ìkà má o bọ́ dààmú jù bẹ́ẹ̀ lọ tọ́ wàhálà jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́ ni ó ṣe tọ́lọ́ ni ó ṣe tọ́lọ́ ni ó ṣe ẹ̀rọ bá ti dààmú àlẹ́bí sùn tó ó gbénu kànga wọ́n tà lẹ́rú wọ́n gbé lérí igbá ó ṣẹ̀wọ̀n ntọ́ kọjọ́ ọdún ọ̀ṣọ́ ọmọ ọ̀dọ̀ ó ṣe gbogbo ẹ̀ wọ́n fìtínà rẹ̀ wọ́n wàhálà rẹ̀ ọjọba àbí ọjọba ọdọ tó dàbí ọjà. yàbí zolútọ̀ tìlíkà dárù lè àkìrà tó ké. Tìlíkà dárù lè àkìrà tù. bẹ́ẹ̀ ti rí èyí ẹ̀jẹ̀ lùbáríkà jẹ̀ máa o. Àmín. ọlọ́ni ìjọba ní kí á máa tẹ́rí nì. Nàìjíríà á lò á. a ti tọ́jú ọ̀yà ní kí á máa kalẹ̀. Nílẹ̀ nínà. ọ̀hún àkọjá sí pé. Ìrí báwọn fi yà á dìde. Wàlá àṣàdà. ọlọ́ni àwọn tí ọba gbéraga àwọn àti ọba àwọn onítẹ̀ríba la tọ́jú ẹ̀ kalẹ̀ fún. Wà ní àkìbátú àlìmọ̀tàdé. ẹ̀rọ kẹfà ń bọ́ abẹ́lẹ̀ wí òní náà wọ́n fẹ́ kó kánṣẹ́ ńlẹ̀. àbí ọlọ́wọ́ bàbá wa bá mi ní àfẹ́ dákun kọ̀bùlé àti bàdí afẹ́kẹ́ bá yanjú ẹ̀ mo ní ọdẹ ọlọ́wọ́ sí ọlọ́wọ́ láwọn afá yóò ṣe ṣe wọ́n ń gbé kíní kan ní wòlíì ọlọ́run afá mọ́mẹ́nì. أنها صفة لأولياء الله ọlọ́bẹ̀ tí wòlíì kọ́ náwó. والطريق لولاية الله. ẹ̀yà wa tá à ń pè wọ́n ilẹ̀ ní ọlọ́run àwọn ẹni ọlọ́run tó máa ń gbà kan lọ́wọ́ ọlọ́run láì lẹ́nu kẹsí méjì wọ́n fẹ́ di wòlíì náwó kí n rí ọ. àpò wòlíì ni mí ọfẹ́ di wòlíì
ọ́ di wòlíì àfi bọ́ bẹ̀rẹ̀ ọlọ́run. àlá. ọlọ́ni ẹ tẹ́tí ẹ gbọ́. iná ìyá ìlàyé. ẹgbẹ́ wòlíì lásán tó fi ọtí fọ ọ̀tún ẹsẹ̀ wòlíì. iná ìyá ìlàyé. ìlàgìlàgà ìlàgàgà ìlàgà ìlàlàgà wòlíì kan ní ọlọ́run ẹsẹ̀ wòlíì. iná ìyá ìlàyé. àwọn bàbá yìí wọ́n ní aláwùrè muhammadu lọ́wọ́ tún lọ́wọ́ àwọn àgbègbè aláwùrè obìnrin àtọkùnrin. ọlọ́ni ẹ tẹ́tí ẹ gbọ́. iná ìyá ìlàyé. iná ìyá ìlàyé àwọn ẹni tiwa tó kún. láàkó fún mi àlẹ́ ìhẹ́. fún ní àlẹ́ yìí kò sí padà fún wọn. wàlá ọ̀yà zàmọ́. àbí òní jẹ́ tiwọn táwa ló ń ná talẹ́ni ọlọ́run. alladhina amanu. gbogbo ẹ bá pè ní wòlíì yóò gbọ́ wọn bá gbọ́. wa kanu yattaqun. kánú yàtọ̀ kú náà tó wá bẹ̀rẹ̀ ọlọ́run. sọ́wárì èyí tó wá lágbára jù ní pé gbogbo sẹ́ni tá a máa ń ṣe òun. bó ti pọ̀ tóun bó ọba ti bẹ̀rẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀. sababan li qabulil amali. ẹ̀yin yàrá ẹ̀yin bàbá mi bí sẹ́ni ti dá tó nì kí o kírun kẹ́lí ni ó tún ta kókó jù bẹ́ẹ̀ lọ. bó ọba ti bẹ̀rẹ̀ ọlọ́run ó dá lọ láyà ni. àwọn mọ̀lẹ́bí àádámà méjì gómìnà kí ọjọ́ ti lọ mọ́ ẹ̀ ń rọ̀ṣẹ̀ ni. watlu alayhim naba bunayya ọlọ́dẹ àbá ń sọ fún wọn nípa bídà àti kọ́ bídà àwọn mọ̀lẹ́bí àádámà méjèèjì ló yẹn. ìkọ́wọ́lá kùránà. ọlọ́dẹ bídà àti kọ́ bídà ẹ̀yin méjèèjì bọ́bẹ́ ká sinmi. wàtúkọ̀ bílà mẹ́rin àbíyèmá. ọlọ́dẹ àgbàtẹ̀nẹ̀kan wọlé. wàlá wíńdà kọ̀ bàmílẹ̀ yà á kọ́ni. àgbàtẹ̀nẹ̀kejì. kọ́lá. ẹni tó wà wá gbà tiẹ̀ wá sọ wípé. làákìtù yánnaka. wọ́n pa ẹni tó wà gbà tiẹ̀ wọlé. kọ́lá. ọlọ́dẹ ìwọ tí ìgbà tiẹ̀ lọ́wọ́ rẹ̀ ìnàmá yàtàkọ̀ báwù yọ̀ọ́ mẹ́tàlí ọ̀tàjú. ẹni tí ìgbà tiẹ̀ ẹni tí ò jẹ́ ìgbà tiẹ̀ tó ṣe òun ni pé yàtọ̀ kọ́ gbọ́dọ̀ lọ ọmọ ẹni mú tàkì náà ẹni tó bá bẹ̀rù ọlọ́run á gbà á jì lọ́wọ́ rẹ̀ ìwọ tó ọ̀rọ̀ á jì tọ́ ọdún ọmọ ẹ̀ ṣiṣẹ́ á jì eyín lọ́wọ́ wájú ọ̀rọ̀ á jì ṣiṣẹ́ á jì eyín lọ́wọ́ wájú gbogbo kanyin ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ eyín lóòótọ́ ni èyí tó bá ti mà pọ́ kàn án tó dẹ́ pé tó bá ti dé ta tó bá ti dé bọ́ bá lè gbé abá rẹ bá gbé ní o ǹjẹ́ ọba ti fẹ́ yé torí kẹ́lẹ́ mà pọ́ lọ ájì tọ́ ọba jẹun. Allahu akbar. àgbàgbọ́n lọ bọ́ bá ti mà pọ́ lè gbé tó ní bẹ́ẹ̀ gàgà alájà aláàjì ọwọ́ àyè ọmọ ọ̀fẹ́ yín torí kẹ́lẹ́ ọ̀gá àti ẹ̀jẹ̀ ọ̀dọ́ bá tó ti fẹ́ náà ọgbà àdàyẹ tánu. sababan lil maghfirah. ọba àmọ́ mẹ́rin ẹ wá já pẹ̀lú ọ̀nkọ́ polisi wa ẹ sì amínà ẹni bí atẹ́kùn wọn yàtọ̀ àánú ọlọ́wọ́ bá dé sára wa lálẹ́ yìí nù bí a bá wà fún yìí ọbẹ̀ ọlọ́wọ́ náà ni. yá ayyuhal ladhina amanu. bẹ́ẹ̀ ti fọ bọ́lá lálẹ́ yìí ọlọ́wọ́ ẹ bá ń kú dáadáa jàmá. oore tí ó fara balẹ̀ ọlọ́wọ́ fi sí ọwọ́ yín tọmọ tọmọ. lẹ́yìn olùgbàgbọ́ òdodo. taqullaha. ẹ bẹ̀rù mi mú mi nìjọba. aqulu qawlan sadida. ọlọ́ni ọ̀rọ̀ tó dáa ní ẹjọ́ máa jáde lẹ́nu yìí. òṣèlú lakum a'malakum. ibi ọ̀rọ̀ yẹn bá kù sí àbáyé tó ṣe. wa yaghfir lakum dhunubakum. a sì foríjì yìí. wa man yuti illaha wa rasulahu. ẹ bá tẹ̀lé tọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀. faqad faza fawzan 'azima. àbá àmúmi gbogbo ọ̀là ń jẹ̀rẹ̀ àlìjánná àlìjánná mi ìlànà àwàdà bàbá dá àlìjánná. àbá àtọ̀ ọba ti bẹ̀rẹ̀ ọlọ́run ànábì ọlọ́lọ́tọ̀ wọn náà lọ́lọ́tọ̀ ni. ẹyin bó ti jẹ́nu ọ̀rọ̀ àwàdà kọ́. taqwa thawabuha èyí al-janna. ti kán lè yan nù ọba jẹ́ méjìlá ayé ẹ̀fọ́ ni. kẹ́hìn náà ti máa lọlé. wa ni'ma darul muttaqina. ọlọ́dẹ mandala ilé tí àwọn olùbẹ̀rẹ̀ lọ́wọ́ bá kalẹ̀ sí. jannatu adnin yadkhulunaha. ọlọ́dẹ gbogbo olùbẹ̀rẹ̀ lọ́wọ́ bá tá à ń bá kọ́ tààrọ̀ yìí. ọlọ́dẹ jannatu adini alijanna onídẹ̀ẹ́ra lẹ́wọ̀. yadkhulunaha. ẹ wọ̀ tọmọtọmọ àwọ̀ ẹ̀jẹ̀ amínà.
تجري من تحتها الأنهار bá débẹ̀ akéré màdúró màsàlá bẹ̀rẹ̀ báyìí. لهم فيها ما يشاءون ẹgbẹ́ bàbá wa dẹ̀ jẹ́nà tán má yà ṣáwó nà làwọn fi hàn gbogbo ń tá a fẹ́ pátá ní bẹ́ẹ̀ tó lọ́ọ̀ ti pèsè kalẹ̀. كذلك يجزي الله المتقين. ọlọ́run náà tó jẹ kalẹ̀ fún ẹ káwọn yìí ní gba fóònù pa ẹ bá ìgbélọ́ rẹ̀ kálukọ́ tẹ́wọ́ ẹ wú mi lórí lálẹ́ yẹn púpọ̀ ẹ sì lọlé yàtọ̀ ẹ sì lọlé kálukọ́ wa tẹ́wọ́ kọ́jà lẹ́yìn ọlọ́run mo fi ijó kan rẹ bì ọ́ lálẹ́ yìí mo fàánù rẹ bì ọ́ lálẹ́ yìí mo fi bó o ti tó bì ọ́ mo fọlá pé èyí tó ń ṣe lọ́wọ́ fún wa yìí agbára wo gbé mo fi bì ọ́ tẹ̀sùbà wo gbé abákàmọ́nù dín ní alálùbáríkà gbogbo alálùbáríkà ọba kí àwọn akérò súrọ́tìlẹ̀ hásírì fún gbogbo jàmá ẹni tó bá ké tí àfa kàmọ́nù lè fẹ́ kéyìn fún bórí gbàgbẹ́ lára ẹ̀ tẹ́lẹ̀ ó sì tó lórí rẹ̀ bí ọba aró tẹ́lẹ̀ yọ máa ró náà ṣé máa mú láwọn tó kú dáadáa kálukọ́ máa tọrọ tó bá fẹ́ kálukọ́ máa tọrọ tó bá fẹ́ tó ti lo mọ̀fẹ́ kálukọ́ káyọ̀ dára ká máa lọ lé kálukọ́ dàníyàn àfa àmà àbànkè bàbá alákàárùn ẹ ṣe wọn lọ́wọ́ bá a dúpẹ́ fún yín. أعوذ بالله من الشيطان الرجيم. ọlọ́run afẹ́rẹ́bẹ́tò làbọ́ọ̀rì ibi ọlọ́wọ́ àfi ilé ọlọ́wọ́. بسم الله الرحمن الرحيم. bá a já máa wá ọlọ́run já máa lọ rẹ ṣé ká Ádámù ọlọ́run já máa lọ. والله الذي لا إله إلا هو. ṣé kí mahmud ọlọ́run bá tó ti yọ gbàgbọ́ yín. عالم الغيب والشهادة gbogbo ọlọ́run tó ti wá ní lọ́dọ̀ bá a. الرحمن الرحيم. àwọn ọlọ́run kẹ́ tẹ́bi tó wà fi kẹ́ àṣàánú wa bá àṣàánú wọn. والله الذي لا إله إلا هو. gbogbo ẹni tẹ́ dúró lọ́mọ sábà yóò sunkún lọ́rọ̀ yìí. الملك gbogbo adé amáyé àdébọ̀tún sunkún ọmọ. القدوس àwọn òkú ọba ọlọ́run sí wọn lọ́hùn. السلام gbogbo ẹni tó jẹ gbèsè gbọ́dọ̀ bá a sán. المؤمن akẹ́kọ̀ọ́ jẹ́ àṣàṣeyọrí ọlọ́run. المؤمن àwọn ilé ìgbà dáàbò rẹ̀ bò wọ́n. العزيز الجبار المتكبر wọ́n bọ̀ lọ́wọ́ kà sí fún wa. سبحان الله àwọn ọmọ ẹgbẹ́ jẹ́ àlùbáṣà. يشكر bàbá mi tẹ dúró kankan mọ́ sábà ń gbàdúrà yín. والله الخالق البارئ المصور ìyá búrẹ́dì ọlọ́run pọ̀ ọlọ́mọ yọ́lá ìbáríkà. له الأسماء الحسنى ọba yóò máa bí wẹ́rẹ́ wẹ́rẹ́ nì. يسبح له ما في السماوات والأرض àwọn ọmọ ẹ̀yà níjọ́ tí ọlọ́run gbàdúrà yín. وهو العزيز الحكيم. sọ́tò ìbátìrà ẹja kejejejeje àwọn orin tí máa ń wọlé assignment tí wọ́n wà rẹ́rìn èmi mo ṣe pé aláàbí tí ẹ̀yà wẹ̀rẹ̀ fún ẹ̀kọ́ sàṣẹ fún wa. آمين. sọ́tò ìbátìrà. ẹwà jákè náà ìyẹn tí ó wọlé jákè tí gbogbo ẹyọ mọ̀ bíi maka bíi ilé bíi mọ́tò gbogbo oore tó jásí pé kò sí lọ́wọ́ kò mọ́ sàpèlè ọ lọ́wọ́. آمين. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.